نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوان والأخوات، السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abẹ́lọ́run Ọba Allah tí ó ti fi ẹsẹ̀ wa lé orí ọ̀nà tí ànábì sallallahu alayhi wa sallam tí í ṣe súnà ànábì sallallahu alayhi wa sallam. Abẹ́lọ́run Ọba Allah kọ́lọ́run Ọba kó má jẹ́ ká ṣìnà kúrò ń bẹ̀ mọ́ láíláí, torí pé òun ní ọ̀nà kan ṣoṣo tí ẹ̀dá ó tọ̀ tí ó fi ṣoríire ayé àti ti àlùkìyámà. Bí èèyàn bá ti wá yẹsẹ̀ kúrò ń bẹ̀, Olúwa ẹ̀ sórí ibú, ọlọ́mọdé á sórí ibú, ọlọ́mọdé ká sórí ibú. Ọlọ́run Ọba tan ìmọ́lẹ̀ rẹ̀ fún wa ká fi máa rìn lórí ìlànà rẹ̀ tó fi rán ànábì sallallahu alaihi wasallam tí í ṣe súnà ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run má jẹ́ kẹ́sẹ̀ wa kó yẹ̀ kúrò lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. Abáwa dúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó kà wáyé tó ṣàánú wa tó ní ká máa jẹ́ mùsùlùmí. Oore ńlá ni Ọlọ́run Ọba Allah ló ṣe fún wa nígbàtí Ọlọ́run Ọba Allah bá dá wa ní mùsùlùmí, torí pé tó bá dọjọ́ ìgbéǹde alkiyama ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run Ọba Allah ó gbà, òun náà ni ẹ̀sìn Islam. Ọlọ́run Ọba Allah fi ń sọ pé inna ad-dina inda Allahi al-Islam, inna ad-dina inda Allahi al-Islam. Ẹ̀sìn kan ṣoṣo eléyìí tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba iná lẹ̀sìn Islam. Ẹ̀sìn lè pọ̀ lórí ilẹ̀, àwọn èèyàn lè máa ṣẹ̀sìn oríṣiríṣi, ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo tọ́lọ́run ó gbà lọ́wọ́ ẹ̀dá òun náà ni Islam. So nígbàtí a wá jí ta wá lajú ta wá bára wa nínú Islam yìí, ẹ̀rí pé ọ̀rọ̀ wa tó ká máa dúpẹ́. Ọlọ́run tó ń tẹ̀síwájú nínú súrà yẹn náà ní àyà mi, àyà 85, Ọlọ́run ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá tún wá ẹ̀sìn míì tó ní lòun fẹ́ ṣe yàtọ̀ sí ẹ̀sìn Islam, Ọlọ́run ní àní gbà lọ́wọ́ rẹ̀. Tó bá dọjọ́ ìgbéǹde alkiyama inú òfò lẹni náà wà. Ẹ̀mọ́ sí pé so Islam nìkan ilẹ̀ ẹ̀sìn tọ́lọ́run Ọba Allah yóò gbà. Tọ́lọ́run bá ní kádàrá kíni àti yín ká wá bára wa nínú ẹ̀sìn Islam náà, ṣe rí pé ó yẹ ká máa dúpẹ́ fún Ọlọ́run Ọba ní gbogbo ìgbà àti gbogbo àsìkò fún oore ńlá, oore bàǹbà tọ́lọ́run Ọba Allah tó ṣe fẹ́mi àti yín ni. Àbẹ̀ Ọlọ́run Ọba Allah kọ́lọ́run Ọba kó má wà jẹ́ kí a fi ọwọ́ ara wa ká fi da oore náà nù. Nígbà èèyàn máa ń da oore náà nù nígbà téèyàn bá mọ pàtàkì nǹkan tó ń ṣe, àbí téèyàn ò bá sí lórí ìlànà tọ́lọ́run Ọba fi rán. Èèyàn lè lóun ṣe Islam ṣùgbọ́n kó jẹ́ pé Islam tara ẹ̀ ló ń ṣe, torí pé lópin ìgbà tí ò bá ti tẹ̀lé tọ́lọ́run Ọba Allah fi rán. Ọlọ́run Ọba Allah fi sọ fún Ànábì sallallahu alaihi wasallam ní al-Qur'an pé ìwọ Ànábì sọ fún wọn, kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum. Ọlọ́run ìwọ Ànábì sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n bá sọ pé àwọn fẹ́ràn Ọlọ́run Ọba, wọ́n fẹ́ sin Ọlọ́run, wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́run, fattabi'uni, èmi Ànábì lẹ́ẹ̀tẹ̀lé o, èmi Ànábì lẹ́ẹ̀tẹ̀lé. yuhbibkumullah, tẹ́ bá ti lè tẹ̀lé mi Ànábì, Ọlọ́run bá náà yóò fẹ́ràn yín, yóò gbà ń tẹ̀ ń ṣe. So ló fi jẹ́ pé orí ìlànà, orí súnà Ànábì sallallahu alaihi wasallam la gbọ́dọ̀ rìn. Bẹ́ẹ̀ nìkan ò bá ti rìn lórí súnà Ànábì sallallahu alaihi wasallam, irú ẹni bẹ́ẹ̀ inú òkùnkùn ló wà, inú igbó ló wà. Kódà kó pè rẹ̀ ní mùsùlùmí, kódà kó lọ sí hajj kó ṣe gbogbo òpó ẹ̀sìn Islam kó pé, ṣùgbọ́n kó jẹ́ pé ọwọ́ tara ìlànà tara ẹ̀ ló ń tọ̀, kò tẹ̀lé bá Ànábì sallallahu alaihi wasallam bó sì gbé kalẹ̀. Eléyìí ló fi pọn dandan fẹ́mi àti yín wípé báwo ni a ṣe ń ṣe Islam wa, sí àfijọ́ tànábì sallallahu alaihi wasallam àbí àfijọ́ tànábì. Tá a bá tí ìfijọ́ tànábì sallallahu alaihi wasallam, a gbọ́dọ̀ padà síbi pé bó la Ànábì sallallahu alaihi wasallam bó ló ṣe ṣe, bó làwọn sàhábà bó ni wọ́n ṣe ṣe. So eléyìí àwa náà ńgbà tá bá wá mọ bí wọ́n ṣe ṣe, àwa náà wà máa rìn lórí ìlànà wọn. Eléyìí làwa náà fi dára wọn láfi dùwà nínú àwọn olùtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. Tó ìpọ́lọ́wọ́n Ọba Allah ti sọ fún wa
nínú Al-Qur'an kánàbí ó tó jáde láyé nígbà tó kù nǹkan bí 70 days tánàbí ó kúrò láyé Ọlọ́run bá ń sọ fún pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina. Ọlọ́run ní lónìí yóò ànábì ń bẹ láyé ń jọ náà ó kù ọjọ́ díẹ̀ tí ó jáde láyé bí 70 days tí ó jáde láyé. Ọlọ́run wá ní lónìí yóò akmaltu lakum dinakum mo ti complete ẹ̀sìn yín fún mo ti pé ẹ̀sìn yín ẹ̀sìn ti pé ẹnìkan kan gbọ́dọ̀ dá nǹkan kan lẹ́sùn ní Islam mọ́. Wa atmamtu alaykum ni'mati mo ti parí ìdẹ̀ra mi mo ti parí ẹ̀ lẹ́yìn lórí wa raditu lakum al-islam dina mo sì ti yọ́nú sí Islam lẹ́sìn fún yín. Látọjọ́ tọ́lọ́run bá ti sọ̀rọ̀ yẹn lẹ́sìn ti parí ẹnìkan gbọ́dọ̀ mú nǹkan kan wá kó sọ pé òun fẹ́ fi kún Islam àbí òun fẹ́ tún Islam ṣe òun fẹ́ tún lójú ṣe rárá. So Imam Maliki onítẹ́nìkan bá sọ pé òun fẹ́ tún bídíà asánù òun fẹ́ ṣe bídíà tó dá nínú ẹ̀sìn ní kèsì tí ò dá ní tó ń sọ fún wa nípa náà bí ò jíṣẹ́ pé Ọlọ́run sì sọ yí pé akmaltu lakum dinakum mo ti jíṣẹ́ pé. So tí nǹkan bá ti pé nígbà tí nǹkan bá ti pé ibi tá fẹ́ kó nǹkan sí kò sáàyè kankan bẹ̀ mọ́ tó bá lọ fẹ́ mú nǹkan kan wá ó fẹ́ fi síbẹ̀ ó túmọ̀ sí pé ó yọ nǹkan kan kó ń bẹ̀ ló fi tiẹ̀ síbẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí ẹni yẹn ń ṣe nìyẹn kì í ṣe tó bá ń lẹ̀ ló ń tẹ̀lé torí ẹ̀ ni àwọn òfin ní tẹ̀lé nǹkan kan míì ju pé báwo lànà bí ṣe ṣe Islam ẹ̀ báwo làwọn sọ̀hábà báwo ni wọ́n ṣe ṣe Islam wọn orí ẹ̀ làwa náà mọ Islam ti wá lé lórí àwọn láàmú tẹ̀lé kìí sáfà kan ló tẹ̀lé kìí ṣe ṣéwù kan ló tẹ̀lé kìí ṣe ẹnìkan kan ló tẹ̀lé bó lànà bí àtàwọn sọ̀hábà ti ṣe wọ́n sọ pé alikitaabu wa sunna ó tẹ̀lé alukur'ani sunna anabi sallallahu alaihi wasallam àwọn hadith anabi sallallahu alaihi wasallam tí wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ fún wa ó tẹ̀lé aláfáàní sọ̀hábà lórí àgbọ́yé àwọn sàábí anabi sallallahu alaihi wasallam lórí àgbọ́yé àwọn sọ̀hábà bí wọ́n sì gbọ́yé síbẹ̀ ni wọ́n náà sì gbọ́yé ò gbọ́dọ̀ gbọ́ tí ẹyẹ yàtọ̀ èyí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń ṣe rádaràdà lénìí àyà Kùránì wọ́n mọ̀ ọpọlọ wọn tú wọ́n ó tú lọ́nà ọ̀tọ̀ eléyìí tí sàábé kan gbọ́rú ẹ̀rí tánàbí ò sọrú ẹ̀rí àwọn òní bá wọn sì gbọ́yé nìyẹn wọ́n ti yàbàrà kúrò nínú Islam wọ́n yàbàrà lọ sínú ẹ̀sìn tara wọn tó bá ti mọ̀ pé ẹ̀sìn tọ́lọ́run ló fẹ́ ṣe èyí tánàbí mú wáyé ló fẹ́ ṣe o ibi tánàbí gbọ́yé sí báwọn sàábé ṣe gbọ́yé sí ìyẹ gangan nìwọ náà ó gbọ́yé ó gbọ́dọ̀ gbọ́ nǹkan míì yàtọ̀ sí wọn ó bá ti gbọ́ nǹkan míì yàtọ̀ sí wọn Islam tara ti ẹ̀ ló ń ṣe kìí sí ìtànàbí sallallahu alaihi wasallam kìí sí tó mú wa pẹ̀lú àwọn ọba àlá kó má jẹ́ kó má ṣe wálẹ̀ tí ó yà kú lẹ́yìn ànábì àti àwọn sọ̀hábà kọ́lọ̀ ọba àlá kó dákun kó máa fi ìmọ́lẹ̀ rẹ̀ kó máa fi tọ́ wa sọ́nà. ètò wa Bayyanul Haqqi òun náà ló tún wòrí afẹ́fẹ́ tí ẹ ti ń gbọ́ mi báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pẹ̀lú àwọn ọba àlékún ìmọ̀nà Ọlọ́run bá kọ́lọ̀bà kó máa ṣe fún yín kó máa ṣe fáwa náà kọ́lọ̀bà kó máa fi wá sí nígbà kọ̀ọ̀kan. Lénìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀rọ̀ tí mo sọ kọjá tí mi ò tí wá parí ẹ̀ ìyẹn ní èsì ọ̀rọ̀ fún Abibu Markaz àfá Abibu Markaz Agége nílùú Èkó tí í ṣe ọmọ bàbá wa Adam Abdullahi ọmọ bàbá wa Adam Abdullahi Al-Alori kí Ọlọ́run ọba aláàkọ́bá wa kẹ́ bàbá rahimahullahu rahmatan wasi'a bàbá náà gbìyànjú púpọ̀ nínú ẹ̀sìn kọ́lọ́run ọba aláàkọ́bá wa kẹ́ wọn kọ́lọ́run ọba àwọn ibi tí wọ́n kù sí kọ́lọ́run ọba kó bá wa forí jì wọ́n torí èèyàn ò lè rìn kórí ó má mì so èèyàn ò lè rìn kórí ó má mì so tó bá rí bẹ́ẹ̀ so gbogbo èèyàn pátápátá ló níbi tí ó dá sí ló níbi tó kù sí àwọn ibi tí òǹkàlùkù wa bá kù sí kọ́lọ́run kó tún wá sí àwọn bàbá wa náà kọ́lọ́run ọba kó bá wa kẹ́ wọn kọ́lọ́run ọba kó bá wa forí jì wọ́n gbìyànjú wọ́n ṣiṣẹ́ takuntakun nínú ẹ̀sìn so wọ́n kọ́ wa lẹ́sìn nílànà tọ́lọ́run àti tànábì sallallahu alaihi wasallam torí pé wọn ò yapa lórí súnà ànábì sallallahu alaihi wasallam ni bàbá sí wà ẹ̀rí pé bí wọ́n bá ṣe tíra bí wọ́n bá ń sọ̀rọ̀ kò sí nǹkan tí wọ́n mọ̀ sọ pé Ọlọ́run wípé ànábì wípé tí wọ́n ń sọ ní ibo ni wọ́n ti rí wọ́n rí nínú Sahihul Bukhari wọ́n rí nínú Sahihul Muslim wọ́n rí nínú gbogbo àwọn tíra hadith wọ́n sọ pé pàápàá jùlọ Imam Bukhari bàbá tí ẹ fẹ́ràn wọn púpọ̀ wọ́n máa ń kó tí àwọn hadith wọn púpọ̀ ẹ máa gbọ́ wà sí bàbá ẹ máa rí oríṣiríṣi tí wọ́n mọ̀ sọ pé Bukhari so muttafaqun alayhi ó pọ̀ nínú tíra wọn púpọ̀ Ọlọ́run bá kó bá kẹ́ bàbá faqalafa min ba'di mukhalifun lẹ́yìn ìgbà tí bàbá wa lọ àwọn àrólé kan wá rólé àwọn wá yapa ọ̀nà tí bàbá náà tọ̀ pátápátá
torí pé gbogbo tó ń jẹ́ súnà Ànábì sallallahu alaihi wasallam làwọn ń takò. ẹni tí ń ṣe Habibul Markaz tó ṣe mùdírù Markaz tòní, ó takò ìlànà Ànábì pátápátá, torí pé gbogbo bí tá ti rí lánàá Ànábì nígbà tó bá ti takò tó wá lò takà Ànábì, sòsò mọ̀ pé irọ́ lásán nìyẹn. ó fẹ́ rí ìlànà Ànábì bó lànábì sí rìn, inú Kùránì ló ti rí, lọ́wọ́ inú Kùránì látó kéde lẹ̀ ó lè rí ìlànà Ànábì bó lànábì sí rìn, inú àhàdíthù ló ti rí, inú àwọn àhàdíthù sọ̀híhà al-mutawatir, inú ẹ̀ ló ti rí wọn. tó bá wá ń takò àhàdíthù, àwọn tí wọ́n gba àhàdíthù yẹ wá tó ní wọn ìséèyàn gidi, wọn ò dá, wọn ìséèyàn rí, nígbà tó tiẹ̀ ti lè bú àwọn sọ̀hábà, sọ̀sẹ́ ló wà ní bú àwọn tí wọ́n gbà díìsì wá. so wá rí pé ìwà ilé ìwà tí ò dáa rárá ti wulẹ̀ kó mọ́ ni. so láfi ń sọ fún àfáà náà, àfáà Habibul Markaz, Mudirul Markaz Tagége, kí ó lọ ronúpìwàdà, ó lọ túbá kí ọjọ́ tó lọ, torí pé à ń sùn à ń jí, ẹ̀mí wá ń jó lọ nìyẹn. Kullu nafsin dha'iqatul maut, gbogbo ẹ̀mí pátápátá ni ó tọ́kú wò, gbogbo ẹ̀mí pátápátá ni ó tọ́kú wò. tí àsìkò ń kálukú bá sì ti dé báyìí, ó dé nìyẹn, kò sí sún sẹ́yìn, kò sí sọ pé díẹ̀ ní sùúrù sí. torí ẹ̀ àfi kí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn ká tètè fílẹ̀ lénìí kó tó di pa àpajúdé, torí pé tá a bá ti lè pajúdé báyìí ó parí, kò sátúnṣe mọ́. eléyìí ló fà á tá a fi ń pe ọmọ ìyá wa Habibu Adam Abdullahi Al-Alori sí àkíyèsí tó lágbára, pé kó padà níbi àwọn ọ̀nà tó ń tọ̀ wọn ni, àwọn ọ̀nà tó ń kóyàn lọ síbi ìparun ni. àwọn kan ti ṣerú ẹ̀ lánàá, wọn bá jábí tó dáa. so gbogbo ẹni tó bá tún ṣerú ẹ̀ lẹ́ni náà, ó dájú pé kò lè bá jábí tí ó dáa. kọ́rọ̀ tí wọ́n má bà wá já síbẹ̀ la sí ń pè wọ́n pé ibi tí wọ́n tọwọ́ bọ̀, ibi tí wọ́n ń lọ ní oko ìparun ni, torí pé kò sẹ́nìkan tó ní mímọ̀ tó sì jẹ́ tó dúró déédéé tí yóò lọ sí ọ̀nà ibi tí wọ́n lọ yẹ, ọ̀nà parun pátápátá ni. a sì bẹ̀ Ọlọ́run fún àfáà náà pé kí Ọlọ́run bá aláàkí ó bá wà fún ní ìtọ́sọ́nà tó péye. Allahumma hadi, Allahumma hadi, Allahumma hadi ila tariqil huda, tariqil islam, tariqin nabiyyi sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá aláàkí ó bá wà fi ìmọ̀ àti ìmọ̀ òdodo tí í ṣe ẹ̀sìn Islam, sunna Nabi sallallahu alaihi wasallam, Ọlọ́run bá kí ó bá wà fi yé àfáà náà. torí pé àfáà náà wọ́n kù síbi tó pọ̀ gan nínú ẹ̀sìn yìí, tí a sọ wípé bóyá ká sọ wípé wọ́n ka nǹkan kan, wọ́n lè ka kéwú o, bọ̀ tí wọ́n ka kéwú kankan tó jọ mọ́ tẹ̀sìn, wọ́n ka ṣẹ̀ríà, wọ́n mọ̀ nǹkan kan nípa ṣẹ̀ríà. so ṣẹ̀ríà kankan kò yé wọn. tó bá rí bẹ́ẹ̀, àfi kí wọ́n padà, kí wọ́n wá lọ kéwú ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfáà ẹ̀sìn. tó pé téèyàn ò bá mọ̀ nǹkan, èèyàn máa ibi tó bá ti mọ̀ dákẹ́ má sọ̀rọ̀ ń bẹ̀ ni, tó bá ti lọ sọ̀rọ̀ lágbègbè tó mọ̀ wàá jìn sínú ọ̀fìn. so ẹ̀kọ́ hadith, ẹ tó bá kọ́ ìmọ̀ hadith, ìmọ̀ hadith yẹ tó jẹ́ pé ló jìdò nú ẹ̀, ìmọ̀ tó mọ̀ nìyẹn, ìmọ̀ tó mọ̀ nìyẹn. o ní lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé inú lúgọ̀ lòun ti jìdò. so ó yàtọ̀ síra wọn. so ẹ tó jìdò nínú lúgọ̀ nínú èdè, so ibi tí wọ́n ti máa wúlò ọ̀tọ̀, ibi tí mọ̀ rẹ̀ ó ń ṣiṣẹ́ sí. so bó ti jẹ́ pé a ní díẹ̀, ṣùgbọ́n kò lè mọ̀ bí ẹni tó jẹ́ pé fún àpẹẹrẹ ní ìsìn, kẹ́nìkan lọ kọ́ṣẹ́ lọ́yà, ó kàwé lọ́yà ló ṣe, ẹnìkan náà kàwé ó ń ṣe dókítọ̀, kí lọ́yà wá sọ pé òun fẹ́ tójú bọ inú ìmọ̀ ti dókítọ̀, kó lóun àti báwọn náà kàwé, tó náà bá ti gbéwé yẹ tó náà kàwé náà mọ̀, kó lóun náà bẹ̀rẹ̀ sí kò ní yíwọ́, yóò yíwọ́. torí ẹ̀ fíìdì kọ̀ọ̀kan tó ń kálukú bá mọ̀, ibẹ̀ ní kó ti rọra sọ. tọ́rọ̀ bá di ọ̀rọ̀ dókítọ̀, lọ́yà náà yóò ṣe kíni, yóò sọ̀rẹ́ńdà rẹ̀ fún dókítọ̀, pé àwọn dókítọ̀ ni wọ́n lélẹ̀. tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ilé ẹjọ́, dókítọ̀ náà sọ pé àwọn lọ́yà àwọn ni wọ́n ní
eléyìí. Bẹ́ẹ̀ wá ní gbogbo ìmọ̀ ṣe lọ. So ìmọ̀ tó bá ti wá mọ̀, rọra dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀, kó má bàa kàbùkù, kó má bàa tẹ́, kó má bàa sọnù. So torí ẹ̀ a wá rí pé àfáà Habibu Markaz Lágége àti lúgọ̀ àti ṣẹ̀ríà àti gbogbo àwọn ààrin tí wọ́n ti àti ẹ̀wà lè sọ pé tọ́ eléyìí la fọwọ́ ẹ̀ sọ̀yà wọn pé wọ́n dá ń bẹ̀, torí pé gbogbo ẹ̀ bálabàlá tí ó jẹ́ pé ẹni tó bá ti ní kódà kójọ́ ọmọ kí ó tó ṣẹ̀ṣẹ̀ wọlé kí ó tó bá ti ń gbọ́ nǹkan tí wọ́n lọ́nà pé àbígbà téèyàn bá tú kọ́tàlà ní kọ́tàlà tó bá sọ pé ìtú kọ́tàlà iná ló tú kọ́tàlà, tó jẹ́ pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé kí ó kódà ó wá láti ti dáyé pàápàá ká má tẹ̀sùn pé òkè ó tiẹ̀ wá pẹ́jù wá dé ìdájí, ó gbọ́dọ̀ mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin fáàlà àti fáàlà, pé òkè tó bá ti wà báyìí tó ń bá ti wá báyìí ìtumọ̀ ẹ̀ ti lékún, ó ti yàtọ̀, níbo mi ìtumọ̀ ẹ̀ ó ti yàtọ̀ pátápátá síra wọn ni tí ò ní jọra wọn rárá, so ṣùgbọ́n tí àtìyàn ò bá kẹ́kọ̀ọ́ àbẹ́kọ̀ọ́ yéèyàn, so gbogbo ẹ̀ èèyàn dàrú papọ̀ ni gbogbo èdè kọ̀ọ̀kan ló ti ní bí wọ́n ṣe ń lò. Àwọn sàhábà wọ́n dìdí lọ jókòó tà Nábì sallallahu alaihi wasallam, tá Nábì ń kọ́ wọn lálùkùránì ní síbédè wọn ni alùkùránì sọ̀kalẹ̀ èdè lárúbáwá ni náà, wọ́n sì gbọ́ kí ni wọ́n tún lọ ń kọ́ níbẹ̀. So kí ni wọ́n lọ ń kọ́? Kò nídìí kí wọ́n lọ kọ́, ṣùgbọ́n wọ́n á lọ jókòó, Ànábì ó máa sọ fún wọn pé eléyìí ní tó ń túmọ̀ ní, eléyìí ní tó ń túmọ̀ ní o, eléyìí ní tó ń túmọ̀ ní o. Níjọ́ka Ànábì ń bi àwọn sàbẹ́ léèrè pé manil muflisu fina, ta lẹ́n tó jù kan lẹ́nu wa? Àwọn sàbẹ́ ní alimuflisu man la dirhama lahu, ẹni tó ṣòfò lẹ́ni tó ṣe pé kò lówó lọ́wọ́, ẹni tó jù kan lẹ̀, ẹni tí ò ní owó tí ó nà lọ́wọ́, tí ò ní nǹkan kan lọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé rárá o, ìtumọ̀ tẹ́yìn tún yẹ kọ́ o, ìtàwọn sì mọ̀ sí lọ́dọ̀ wọn nìyẹn. Ànábì ní rárá, ẹni tó jò kan lẹ̀ nínú ẹ̀sìn wa lẹ́ni tó ṣe wípé ó dé lọ́jọ́ gbèǹde alkiyama, ó ti kírun tó pọ̀, ó gbààwẹ̀ tó pọ̀, ó ṣiṣẹ́ rere tó pọ̀, ṣùgbọ́n ó ti ṣe gíbà eléyìí, ó ti jẹ owó eléyìí, ó ti gbẹ̀jẹ̀ lára eléyìí, so ó ti ṣàìdá sáwọn èèyàn rẹpẹtẹ, ó ń kálukú wá ń dé, wọ́n wà ń gba iṣẹ́ rere wọn, wọ́n wà ń gba iṣẹ́ rere rẹ̀, torí pé kò lè rí owó tí ó fi san padà, ẹni tó ná owó ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kò lè rí tí ó fi san padà lọ́jọ́ náà. Iṣẹ́ rere rẹ̀ ni wọ́n á máa yọ fún wọn, tán bá gbà tán gba gbogbo nǹkan tán gba gbogbo iṣẹ́ rere tán, tí àwọn tó jẹ ń gbèsè tí wọn ò tán, wọn ò tún ní kí àwọn yẹn máa mú nínú iṣẹ́ ìbúrú wọn tó bá ṣe déédéé iye gbèsè tó jẹ, wọn ò tún máa dẹ iṣẹ́ ìbúrú wọn mọ́ tẹniyẹ. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam onírú ẹni bẹ́ẹ̀ wọ́n wà mú, wọ́n wà sọ sínú náà, ó dẹ̀ tó wọ náà, so ó ní ẹ̀ tó jò kan lẹ̀ nìyẹn. Kò yá wọn sàbí wọn mọ́, tánà bí ò bá ṣàlàyé ẹ̀ fún wọn bó ló ṣe fẹ́ yé wọn, àwọn kan máa sọ pé ẹni tí ò lówó lọ́wọ́ náà ni, so àwọn Lárúbáwá nìyẹn. Ká tó wá sọ̀wọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ èdè tí ó sì tún yanjú, ló wá fẹ́ sọ pé ó fẹ́ tọwọ́ bọ Al-Qur'an àbó fẹ́ tọwọ́ bọ hadith Ànábì sallallahu alaihi wasallam láì nímọ̀ nípa rẹ̀, ó dájú pé oko ànù ni onítọ̀hún yóò ti bá rẹ̀. Torí eléyìí la sì ń pe àfá Habibu Markaz à ń pè sí àkíyèsí, torí ọ̀rọ̀ tó bá ti sọ lórí afẹ́fẹ́ kìí sọ̀rọ̀ ti ẹnìkan mọ́. Bó bá ti sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá sọ rádaràdá tó bá wẹ̀ tó bá jókòó sínú yàrá rẹ̀ tó ń sọ, ẹnìkan ò ní dákú ẹ, ẹnìkan ò ní pè ẹ pé, ṣùgbọ́n tó bá ti lè borí afẹ́fẹ́, tó bá ti sọ ọ̀rọ̀, gbogbo èèyàn pátápátá ló lẹ́tọ̀ọ́ àti sọ sí ọ̀rọ̀ tó sọ yẹn. So gbogbo fídíò rẹ̀, gbogbo tí ó dá tó ń sọ nípa ẹ̀sìn Islam, tó ń sọ nípa Imam Bukhari, tó ń sọ nípa àwọn àfáà aládìs, tó ń sọ nípa àwọn àfáà súnà, tó ń sọ nípa àwọn sọ̀hábà, gbogbo ẹ̀ pátápátá ló gbé sórí afẹ́fẹ́, so tí gbogbo ayé rí. Tó bá ti wá rí bẹ́ẹ̀, gbogbo ayé náà ló lẹ́tọ̀ọ́ àti dá sí tó sọ yẹ, torí ó ti sọ̀rọ̀ yẹ fún gbogbo ayé. So gbogbo ayé ló lẹ́tọ̀ọ́ àti dákọ̀, wọ́n sì lẹ́tọ̀ọ́ àti dákọ̀ rẹ̀, tí ò sí ìjọba kan tó lè mú yàn lórí iyẹ̀. Alẹ́tọ̀ọ́ àti dákọ̀ rẹ̀, alẹ́tọ̀ọ́ àti kọ́mẹ́ǹtì láti sọ pé tó sọ yìí kò rí bẹ́ẹ̀. Bí mìíràn sí ń sọ̀rọ̀ ìtẹ́lò mìíràn sí lẹ́tọ̀ọ́ àti kọ́mẹ́ǹtì.
so bá kọ́mẹ́ǹtì tó dáa alhamdulillah, bó sì kọ́mẹ́ǹtì tí ó dáa ìwọ ló mọ̀, àwa ti sọ tiwa tá a sọ tí Ọlọ́run Ọba ìtọ́lọ́run Ọba Allah ní ká sọ nìyẹn. Gbogbo mọ̀ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ nìkan ò lè máa bẹ̀sìn Islam jẹ́ ká wá dákẹ́ rárá o, wípé tá a bá dákẹ́ tó bá dijọ́ tọ́lọ́run Ọba bá ń pínyà ìyàyẹ yóò kan àwa náà, torí ẹ̀ la fi wá gbọ́dọ̀ dákẹ́. so ìwọ náà sì ti dákọ rẹ fún gbogbo èèyàn ti mọ̀ pé ìwọ náà ní, so kò sí nǹkan tó burú àbí nǹkan tí a lè gbà dákọ rẹ, a gbọ́dọ̀ dákọ rẹ. ìgbòwọ́ náà dákọ Imam Bukhari, ó dákọ gbogbo àwọn àfáìsì, so òun dákọ wọn gbà tó ń sọ náà ni, so ọ̀rọ̀ tí wọ́n náà sọ yẹ àwa náà ó dákọ rẹ pé Habibu Markaz ló sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó sì sọ yìí kò lálàáfíà, kò lẹ́sẹ̀ ńlẹ̀, so gẹ́gẹ́ bó ti sọ fún gbogbo ayé. so eléyìí ló mú àwa náà tí a fi máa dárúkọ rẹ gẹ́gẹ́ bó sì dárúkọ àwọn tí ó bàjẹ́ tí kò sì rí bẹ́ẹ̀. nínú wáàsí mi tí mo ṣe kọjá, mo ti sọ fún wa bí ìtàn tó sọ tó parọ́ ẹ̀ mọ́ Imam Bukhari bó sì rí, mo ti sọ fún wa, bọ̀ tí mi tí wàá parí ẹ̀. eléyìí ni apá kejì èsì ọ̀rọ̀ fún Habibu Markaz Agége Mudirul Markaz nípa irọ́ tí wọ́n pa àti àbòsí tí wọ́n ṣe fún Imam al-Bukhari, fún al-Imam al-Bukhari rahimahullahu rahmatan wasi'a. Imam al-Bukhari pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba lẹ́ni kí n tó lọ máa mú àyá Al-Qur'an nìkan wá láti fi ṣe wáàsí fún Alfa Habibu Markaz. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wala taqfu ma laysa laka bihi ilm. Wala taqfu ma laysa laka bihi ilm. Inna as-sam'a wal basara wal fu'ada kullun ulaika kana anhu mas'ula. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله العظيم. ولا تقف ما ليس لك به علم. Ọlọ́run Ọba Allah ó ń sọ fún wa, ó ní wala taqfu ma laysa laka bihi ilm. Tó bá ti ní mọ̀ ń pa ẹ̀ má dá sí, tó bá ti mọ̀ ń pa ẹ̀ má dá sí, ọ̀rá gbẹ́nu rẹ̀ dákẹ́. Inna as-sam'a, sórí etí tó fi ń gbọ́rọ̀ yìí, wal basara, ojú tó fi ń ríran, wal fuhada, ọkàn tó fi ń ronú, kullun ulaika kana anhu mas'ula. gbogbo wọn lábi léèrè nípa rẹ̀, àbójú rẹ̀ léèrè nípa rẹ̀, àbẹ̀tí rẹ̀ léèrè nípa rẹ̀, àbí ọkàn rẹ̀ léèrè nípa rẹ̀. so ní tó bá ti mọ̀ ń pa ẹ̀ rọra dákẹ́, má sọ ọ́ kéèyàn má bàa kábàámọ̀ níwájú Ọlọ́run Ọba. eléyìí jẹ́ ìmọ̀ràn mi fún àáfà Habibu al-Markaz tí í ṣe Mudirul Markaz fi biladi Lagosi. àáfà náà wọ́n balẹ̀ jẹ́ púpọ̀, so Islam ẹ̀sìn gbogbo ayé ni, kìí ṣe ẹ̀sìn ìran kan, kìí ṣe ẹ̀sìn ìlú kan, kìí ṣe ẹ̀sìn fámílì kan, kìí ṣe ẹ̀sìn èèyàn kan, ẹ̀sìn gbogbo wa ni. so tán bá sọ pé Islam ọ̀rọ̀ tó kan gbogbo wa pátápátá ni, ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí pátápátá ni. so ẹnìkan kò gbọdọ̀ sọ pé òun fẹ́ ba Islam jà, pé òun fẹ́, kò tí ẹ lérí bàjẹ́ ni, kò lérí bàjẹ́ ni. Ọlọ́run ti dáàbò bo ẹ̀sìn ẹ̀, so tó jẹ́ pé kò lè bàjẹ́. لا يأتيه الباطل من بين يديه ومن خلفه تنزيل من حكيم حميد. ìbàjẹ́ ò lè bá Islam yóò, ìbàjẹ́ kan ò lè fọwọ́ kan, àti wájú àtẹ̀yìn ni, àti ìbàjẹ́ ò lè bá. Ọlọ́run Ọba Allah ó ti bá wa dáàbò ẹ̀bò, ó ti fi sọ ẹ̀ sọ. manakibuhu,
àwa fẹ́ sọ̀rọ̀ nípa manakibu al-imamu al-Bukhari, manakibu al-imami al-Bukhari wa fadailuhu. Manakibu wọn, báwo ni Imam Bukhari gan ṣe rí? Ṣé èèyàn rí ni wọ́n ní àbí èèyàn bú? Ṣé wà rí ni wọ́n ní àbí wà bú? Lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ sọ ìtàn bó ṣe pítàn ṣe rí o, tí gbogbo wa ti mọ̀ pé Imam Bukhari wọn kọjá bẹ́ẹ̀, wọn èsì èèyàn yẹpẹrẹ, wọn sì èèyàn kékeré, wọn sì ń so onímọ̀ ààbọ̀, wọn èso onímọ̀ kékeré, ìmọ̀ tó yanjú ni. So nígbà tí n bá ń lọ, ẹ̀yin náà ẹ máa bá mi ká lọ, ẹ̀yin náà mọ̀ pé ìmọ̀ tó yanjú ni. Wa fadailuhu, àti àwọn ọlá tó ń bẹ fún Imam Bukhari lórí gbogbo àfáàyè. Kana al-Bukhari azizun nafsi afifa. Imam Bukhari ẹlẹ́mìí ìfẹ́ ni, ẹlẹ́mìí ìfẹ́, wọn àdàbí ẹ̀yin lé ní tí pé ẹ máa kórìíra àwọn èèyàn káàkiri. Ẹ wà nígbà tẹ́ bá ti kórìíra àwọn èèyàn kan, ẹ wà máa bà wọ́n jẹ́, ẹ máa sọ̀rọ̀ wọn láìdá, ẹ máa bà gbogbo nǹkan, ẹ máa bẹ̀, ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ da ẹ̀sìn Ọlọ́run bá wó látara wọn, ẹ̀yin fúnra yín ẹ wà dídàkudà nítorí pé ẹ̀yin ò lẹ́mìí ìfẹ́. Ṣùgbọ́n Imam Bukhari azizun nafs, ẹni tó lẹ́mìí ìfẹ́ ni, àfífàn, ọlọ́kàn àánú ni, záhídán, záhídù ni wọ́n. Imam Bukhari záhídù ni wọ́n, ẹni tó máyé kékeré ni wọ́n. Aful lisan, ẹni tó ṣe pé àwọn fúyẹ́, àwọn máyé kékeré, àwọn òkáyéjọ bẹ́yìn sí ń káyéjọ yìí, gbàtẹ́yìn bára yín lórí àga àmà, àbí àga tó jókòó sí yẹ, àbí àga mímọ̀ ni, kò tọ́ sáláì mọ̀kan. Ìwọ tó bá mọ̀ kó jókòó mẹ́ẹ̀ tí mọ̀ rí ò bá tí tó, ó gbọ́dọ̀ gbìyànjú láti lọ wá ìmọ̀ tó jíndò. Àwa ń sọ kátàkátà lórí àga mímọ̀. Ẹ wo ní agbolé yẹn, wẹ́n tó bá nímọ̀ dáadáa kẹ́ gbé àga fún un, kẹ́yìn náà dẹ̀ jókòó bí ọmọ kẹ́ máa sọ pé ẹ lápọ̀nlé ju gbogbo ilé ìtẹ́ǹsẹ̀ yìí lọ. Ẹ lápọ̀nlé. Àwọn onímọ̀ kúnlẹ̀ nínú ẹbí yín, ẹ wà àwọn tí wọ́n nímọ̀ dáadáa, ẹ gbé fún wọn, kẹ́ wá jókòó, kẹ́ máa ṣètò, kẹ́ máa ṣe gbogbo ẹ̀, wàláhì yóò yẹ yín jù báyìí lọ. Yóò yẹ yín jù báyìí lọ. Ṣùgbọ́n nísìn ẹ tàkùkù ara yín, àwa mọ̀ bí tẹ́ ẹ mọ̀ látara àwọn ọ̀rọ̀ yín. A mọ̀ lẹ́bùn yín pé àsìkò tí ẹ̀ sí nǹkankan ń lẹ̀ fún bàbá yìí rárá, àsìkò tí ẹ̀ mọ̀ nǹkankan rárá bí ti wulẹ̀ ó mọ̀. Subhanallah, látara àwọn nǹkan tó ń jáde lẹ́nu yín, eléyìí jẹ́ ká mọ̀ pé olórí aláìmọ̀kan ni yín. Ìgbé tí kì bá ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò ní jáde lẹ́nu yín, torí pé onímọ̀ kan kò ní sọrú ẹ̀. Ṣùgbọ́n Imam Bukhari onímọ̀ ni wọ́n, záhídàn, ẹni tó máyé ní kékeré ni wọ́n, záhídù ni wọ́n. Àwọn èsì ẹni tó ń wáyé mọ́yà káàkiri pé ẹ̀yin ti wà pé ẹ ti by chance ẹ̀yin ti dórí ipò ń bí kí ni ó ṣẹlẹ̀, ìtẹ́ bá sọ ẹ ti sọ pé ẹ̀ ń jọlá, ẹ̀ ń dọ́lá, kí ló ń jẹ́ bẹ́ẹ̀, kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ń tẹ́ fi ilẹ̀ lọ́jọ́ kan, kódà tí ò pẹ́ mọ́, kò pẹ́ mọ́ rárá, kò pẹ́ mọ́ rárá. Sọ̀tà bá lárò jinlẹ̀, ọjọ́ mélòó àwọn bàbá wádà, àwọn bàbá wádà, àwọn bàbá tó bí bàbá wádà, ìbò náà wà, gbogbo wọn ti wà pẹ̀lú kọ́búrì, wọ́n bẹ́nu sàárè. Wọ́n bẹ́nu sàárè, táwa náà lọ bá wọn. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí àwọn àlùmọ̀ mi, kí ni láàrin ìgbà mélòó sí ìgbà mélòó, gbogbo gbèsè ayé wọn mọ́ báyìí náà 60 wa 70, láàrin 60 sí 70. Èyí tó bá lé lórí ẹ̀ extra time lẹ́ ń lò. Mẹ́wàá tí wọ́n wọ 60 kó ti mọ̀ pé òun ti lọ́jọ́ tán. Ìjọ́ mélòó wá ní 60 years fi ń pé? Ìjọ́ mélòó 70 fi ń pé? Àfáàtì ẹni wà láwọ́ ista alifan thumma alifaini ba'daha fala budda min yawmin tasiru ila al-qabri. Ẹ̀yin náà mọ̀ ẹ̀mọ̀ àwọn tí àyín náà ni. Wà láwọ́ ista alifan tó bá lọ ẹgbẹ̀rún ọdún láyé thumma alifaini ba'daha, ó tún wá ní ẹgbẹ̀rún ọdún yóò tó ẹjá ẹtún fún alẹ́gbẹ̀rún méjì sí
fala budda min yawmin tasiru ila al-qabri. ọjọ́ kan ó padà wọnú sàárè náà ni. nígbà tó bá wá rí bẹ́ẹ̀ kí wá láyé tẹ̀ ń kójọ kí ló bá ń jọ yín lójú nù pẹ́ dípò kan tẹ́ẹ̀ ní kẹ́kọ̀ọ́ nípa ìkẹ́ sòdodo ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn. kódà kẹ́ ẹ má níyì ibi tẹ́ ẹ ti sọ ẹ níyì lọ́dọ̀ Ọlọ́run ọba. bẹ́ẹ̀ bá ti níyì lọ́dọ̀ Ọlọ́run ọba ó parí látún torí pé ẹ tiẹ̀ tún wá níyì ibi tẹ́ ẹ ti sọ torí Ọlọ́run ọba èèyàn ò lè máa ṣe nǹkan torí tọ́lọ́run ọba kọ́lọ́run ọba kó má dà sọ yìí gbọ́n bẹ́yàn bá sọ pé òun fẹ́ bẹ̀sẹ̀ Ọlọ́run ọba jẹ́ Ọlọ́run bó wà dásọ ìyẹpẹrẹ bò. ilé ló fà tí ẹ̀yin náà fi ń yẹ̀yẹ̀ nígbà tẹ́ sọ pé ẹ fẹ́ bà ẹ̀sìn Ọlọ́run ọba jẹ́. wọ́n sọ pé àsìkò sí wà ẹ sì lè túbá gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa tẹ́ sọ kẹ́ ẹ padà kẹ́ ẹ máa tún ṣe kẹ́ ẹ tún máa sàwọn késẹ̀tì mi àwọn nǹkan mi dára pé níta sọ báyìí gbà báyìí o mistake ni o. àwọn ẹni rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ wọ́n á kọ tíra tán bá rí pé nígbà tán sígbà táwọn èèyàn míì bá kà tán bá rí pé mistake wà wọ́n á tẹ̀ kọ́ wọ́n á sẹ́ndì ẹ̀ sí wọn. nígbà tán bá fẹ́ ṣe mí àwọn náà ṣe bá fò dáadáa lórí ẹ̀ wọ́n bá fẹ́ ṣe mí wọ́n àti mistake báyìí wà nínú tí àtàṣà àwọn èèyàn pé wọ́n ṣàkíyèsí ọ mistake wà ń bẹ o àbínú ọ̀rọ̀ tí wọ́n sọ míì ni a sọ̀rọ̀ báyìí mistake wà ń bẹ o ìyẹ́lẹ́ni rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí yín bì likulli suhalin jawab gbogbo ìbéèrè ló ní ẹlẹ́mọ̀dáhùn rẹ̀ mufti gbogbo ayé ní ẹ̀yin ti mọ gbogbo nǹkan tán. so eléyìí kìí ṣe àpẹẹrẹ rere fún mùsùlùmí dáadáa. ẹ dákun ẹ túbá. Imam Bukhari ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa wọn ni gbogbo àfáàyè ọ̀rọ̀ tí mò ń kà ń sìn ọ̀rọ̀ tí gbogbo àfáàyè sọ nípa Imam Bukhari ó lè ń gbọ́ yìí o. zahidan wọ́n ní aráyésá ni wọ́n àmáyé kékeré afulisan àwọn wọn sì fẹ́lẹ́ àwọn èyí sọ́sọ́kúsọ ń pa èèyàn bẹ́yìn sí ń sọ́sọ́kúsọ ń pa wọn tẹ́ sọ́sọ́kúsọ ń pa àwọn èèyàn kiri ẹ tún parọ́ mọ́ wọn ẹ̀ ń sàbòsí ní tó wà kíkọ́ lẹ̀ táàrí. so Imam Bukhari àwọn èsì èèyàn bẹ́ẹ̀ nàbí ìlú sọ̀rọ̀ àwọn tó ṣe pé ẹni àpọ́nlé ni wọ́n. Imam Bukhari rahimahullah Muhammadu bunu Ismail ẹni àpọ́nlé ni wọ́n ẹni ńlá ni wọ́n. shadidul wara alásàjẹ ni wọ́n shadidul wara alásàjẹ ni wọ́n. àwọn èyí jẹ gbogbo nǹkan gbogbo bí tabasa ti rí àtowó haram àtowó halal àwọn sàṣàjẹ ni torí pé àwọn ẹni Ọlọ́run wọn máa ń sa àṣàjẹ ni wọn èyí jẹjẹ kújẹ torí ipò tí wọ́n ń wá torí ibi tí wọ́n fẹ́ dé lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n máa ń sàṣàjẹ ni wọn èyí jẹjẹ kújẹ wọn èyí jẹ haram tẹ́yìn ń jẹ káàkiri àwọn èyí jẹ òun ló ń jẹ́ kẹ́ ẹ máa rò pé kò possible tí wọ́n bá sọ̀rọ̀ nípa pé àbọ̀ ló ṣe fẹ́ jẹ́ àwọn wá ha àdìsí tó báyìí wọ́n wá sí kíní báyìí irọ́ ni irọ́ ló máa jẹ́ torí pé ẹ̀yin ò lè ha ẹ̀yin ò lè ṣe torí pé àwọn ìjẹkújẹ tẹ́ ń jẹ àwọn ìwà ẹ̀ṣẹ̀ tẹ́ ń wù àwọn ìwà oríṣiríṣi àwọn ṣìnà tẹ́ ń ṣe àwọn aburú tẹ́ ń ṣe ní kọ̀kọ̀ tọ́lọ́run bá ń rí yín so gbogbo àwọn aburú tẹ́ ń ṣe yẹ kò lè jẹ́ kí àti rí ìmọ́lẹ̀ Ọlọ́run ọba kò lè jẹ́ kó ráyè nínú ìgbésí ayé yín ṣùgbọ́n àwọn sá fún gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo wa ẹ̀ṣẹ̀ ni wọ́n sá fún Ọlọ́run bá wá jẹ́ kí wọ́n rí ìmọ́lẹ̀ rẹ̀ Ọlọ́run bá aláwa pọ́n wọn lé ó wá ṣàgbéga fún wọn ẹ pé gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ lé ní iná Ọlọ́run bá tó ṣe bẹ́ẹ̀ fáwọn ẹ̀yẹ lánàá yóò tún ṣe bẹ́ẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀. so Imam Bukhari shadidul wara so wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n nípa àṣàjẹ wọ́n jẹ́ ẹni tó lè kókó fún àṣàjẹ jíjẹ wọ́n á mọ ibi tí oúnjẹ tí wọ́n fẹ́ jẹ wọ́n á mọ ibi tó ti wá ní tí wọ́n fẹ́ mú tí wọ́n fẹ́ tì bọ́nú wọn mọ̀ bí tó ti jáde. wà mimma yadullu ala dhalika nínú àwọn nǹkan tó tọ́ka sí eléyìí tá à ń sọ yìí òun ni qawluhu ọ̀rọ̀ tí Imam Bukhari gangan sọ fúnra wọn pé inni la arju an alqiya Allaha wala yuhasibani anni kitabtu ahadan. Imam Bukhari ó ní inni la arju èmi mò ń ràn kàn an alqiya Allaha pé kí n pàdé Ọlọ́run ọba wala yuhasibuni anni kitabtu ahadan kọ́lọ́run ọba kó má ṣe ìṣirò mi lẹ́yìn tó ṣe gíbà ẹni kankan tí mo fi jáde láyé torí ẹ̀ ni ò jẹ́ kí táwọn ò sì gíbà kankan wọn ò sì gíbà èèyàn ẹmọ tó jẹ́ gíbà ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìdá kẹ́ ẹ máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìdá ẹni jẹ́ gíbà
tẹ́ni àwọn sàbí tó wá bẹ̀rẹ̀ pé òkè tó bá jẹ́ pé ní yẹ sí nǹkan tá à ń sọ yẹn ń kọ́ ànábì sọ́sàm ní pé ìyẹn gangan ló ń jẹ́ gíbà nítorí pé ní yẹ sí ó sí ìyẹn gangan ló jẹ́ gíbà ẹ wá ń sọ lẹ́yìn ẹ sọ fún lójú ẹ̀kẹ́ sọ pé tó ń ṣe yóò dá tó ń ṣe báyìí kò dá ọwá ní òkè ṣùgbọ́n tí ò bá wá sí gan tẹ̀tún wà ń sọ ànábì ní ẹ̀ṣẹ̀ yín di méjì ẹ̀tún parọ́ mọ́ ẹ̀ṣẹ̀ gíbà rẹ̀ ẹ̀tún parọ́ mọ́ irú èyí tí àfáà Bíbù ṣe fún Imam Bukhari ẹ̀ṣẹ̀ gíbà Imam Bukhari ẹ̀tún parọ́ mọ́ wọn ẹ̀ṣẹ̀ yín di méjì ẹlọ túbá ni ó ẹlọ túbá gidi lẹ́ṣẹ̀ tí Imam Bukhari là ń sọ yẹ̀wò àti ìsọ̀tà àwọn àfáà mi tàwọn oríṣiríṣi àwọn ẹni Ọlọ́run o tẹ́tí fẹ́nu àbùkù kan ó àsọ̀tà ó ń bẹ́nu àwọn sàábé ó tẹ́tí fẹ́nu àbùkù kan ó so kò dẹ̀ sí nǹkan kan tó ń gbéyàn sí nǹkan ẹjọ́ àìmọ̀ kan lọ so ẹ tètè lọ túbá kí ọjọ́ tó lọ. Qala Abubakri al-Kaludhani àfá Abubakri al-Kaludhani wọ́n ní ma ra'aytu mithla Muhammad ibn Ismail mi ò rí ẹnìkan tó dàbí Muhammad ibn Ismail orúkọ Imam Bukhari nìyẹn Muhammad lórúkọ wọn bàbá wọn ló ń jẹ́ Ismail bàbá wọn tó ń jẹ́ Ibrahim wọ́n ní mi ò rí ẹnìkan tó dàbí Muhammad ibn Ismail Imam Bukhari kana ya'khudhu al-kitaba min al-ilmi yóò mú tírà báyìí láti bí mímọ̀ ni fayutali'u alayhi itla'atan tí Imam Bukhari bá gbá tírà mú báyìí wọ́n ní tó bá yọjú wọnú ẹ̀ tó wò lẹ́ẹ̀kan náà báyìí tó kà lọ báyìí fayahfadhu amata atrafil hadith min maratin wahida ẹ̀ẹ̀kan tó síjú wo yẹ gbogbo tó ń bẹ́nu ẹ̀ Imam Bukhari yóò hà gbogbo ẹ̀ sórí ẹ̀tẹ́bìn bá ẹ̀yẹ ẹ̀ sọ pé kò possible ni torí pé jẹkújẹ lẹ́yìn ń jẹ haramu lẹ́yìn ń jẹ ìwòkúwò lẹ́yìn ń wò ìríkúrí lẹ́yìn ń rí àmọ́ àwọn ẹni Ọlọ́run wọ́n sáfẹ́sẹ̀ so wọ́n rí nǹkan ha Ọlọ́run bá aláàtún wá ṣàánú wọn ó wá ṣàdìpèlé ẹ̀ fún wọn Ọlọ́run bá wá lò wọn fún ẹ̀sìn rẹ̀ tó jẹ́ pé Ọlọ́run bá fi wá ṣàánú tó jẹ́ pé àwọn ọmọ wá ṣe Sahihul Bukhari tó jẹ́ pé ó níwé àkọ́kọ́ lẹ́yìn Al-Qur'an nínú àwọn òwe súnà fún gbogbo ayé tẹ́yìn tako yẹ ọ̀rọ̀ tí mò ń ká yìí gbogbo àwọn àfáà yìí ló sọ ò ibi tẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí mò ń ká nígbà tí ń bá parí ń sọ gbogbo ẹ̀ fún yín kẹ́ lọ wá àwọn tíra wọ́n bá jẹ́ pé ẹni tíra ń lé ní ẹ̀lọ wá tíra wọ́n bá jẹ́ pé ẹni tíra àjẹ́ pé ẹ̀mọ́ èèyàn pé èèyàn máa fi tíra tó lé ń gbà mí lákàn fi tó lé dẹmọ lásán kí wá láǹfààní tó ń bẹ ń bẹ nígbà tó bá kà nígbà tó bá lò ó kàn fi tíra tó lé ò lò iye òwúlò la fa'idata fiha wa qala Amr ibn Ali al-Filasi afa Amru ọmọ Ali al-Falasi ó ní hadithun la ya'rifuhu Muhammadu ibn Ismail laysa bi hadith ṣẹ́gbọ́ hadithun la ya'rifuhu Muhammadu ibn Ismail laysa bi hadith tẹ́ bá rí tí Muhammadu ibn Ismail tí ó bá mọ̀ kìí ṣe hadith àwọn àfá àlúmọ̀ ìlú ń sọ̀rọ̀ yóò Amr ibn Ali al-Falasi wa qala Abu Ammar al-Husayn ibn Hurayth àfáwà Abu Ammar tí wọ́n jẹ́ Husayn ibn Hurayth àwọn náà sọ pé la a'lamu anni ra'aytu mithlahu la a'lamu anni ra'aytu mithlahu mi ò rò pé mo rí ẹni tó dàbí Imam al-Bukhari ka annahu lam yuklaq illa lil hadith torí pé Imam Bukhari lam yuklaq illa lil hadith ó dàbí pé wọn ò dá fún nǹkan kan tó ju pé torí hadith ni wọ́n ṣe dá lọ torí hadith ni wọ́n ṣe dá Imam Bukhari torí àríwú ẹ̀ ilẹ̀ tó tún máa ṣiṣẹ́ tí Imam Bukhari ṣe fún hadith àti ìrírú ẹ̀ so
mi ò ìmáàmù àfáwà Abu Ammar al-Hussein bin al-Hurayth wọ́n ní la a'lamu an ra'aytu mithlahu mi ò rò pé mo rí rẹ̀ ka'annahu lam yukhlaq ó dà pé wọ́n dá fún kankan illa li hadith àfi fún hadith bẹ́ẹ̀ náà ló ṣe rí wa qala lahu al-imam Muslim aláti mọ̀ pé imam Muslim ọmọ kí ó ló jẹ́ fún imam Bukhari imam Muslim wá sọ fún imam Bukhari pé da'ani uqabbilu rijlayka ya ustad al-ustadhin da'ani uqabbilu rijlayka ya ustad al-ustadhin fi mí lẹ̀ ìwọ Muhammad bin Ismail al-Imam al-Bukhari fi mí lẹ̀ jẹ́ kí n kíìsì ẹsẹ̀ rẹ méjèèjì jẹ́ n kíìsì ẹ̀ ìwọ olùkọ́ fún àwọn olùkọ́ ṣé Imam Muslim ṣé àfáà kékeré ni wọ́n ni ṣé àfáà kékeré ni wọ́n wọ́n ṣé àfáà kékeré gbogbo àwọn táwọn kàdà táàrọ̀ àfáà al-umma yìí ni wọ́n wa sayyidul muhaddithin ìwà síwájú gbogbo aládìsí pátápátá wa tabibul hadith fi indalihi ìwọ sì ni dókítọ̀ hadith ọ̀rọ̀ tí imam muslim tí wọ́n sọ nípa imam Bukhari ni yẹ́ wa sayyidul muhaddithin aṣíwájú gbogbo aládìsí ṣe pé muhaddith náà ni imam Muslim ṣùgbọ́n wọ́n sọ pé imam Bukhari sayyidul muhaddithin aṣíwájú gbogbo aládìsí wàtọ̀bíbul hadith ó sì ní dọ́kítọ̀ fún hadith ní fi ìlàlì níbi ìlà rẹ̀ níbi sábàbù ẹ̀ níbi ìdíẹ̀ níbi gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí hadith dọ́kítọ̀ ni Imam Bukhari wa qala al-Imam Ahmad bin Hanbal bó bá máa mọ gbogbo àwọn àfáà tí mo sọ látàrọ̀ ó yẹ kó mọ Imam Muslim bó bá sí mọ Imam Muslim ó yẹ kó mọ Imam Ahmad bin Hanbal kí ni Imam Ahmad bin Hanbal kí ni wọ́n sọ nípa Imam al-Bukhari wọ́n ní ma akhrajat Khurasan mithla Muhammad bin Ismail wọ́n ní Khurasan ní láwọn ìlú tí Imam Bukhari ti jáde òun nìyẹn Khurasan òun ni orúkọ ìlú general bí ká sọ pé Nàìjíríà Bukhara òun wá ní abúlé ìlú stéètì ti Imam Bukhari gangan Khurasan òun gangan ni àgbáríjọpọ̀ ìlú yẹn wọ́n wá sọ pé gbogbo Khurasan pátápátá so bí ká sọ pé gbogbo Nàìjíríà pátápátá o tí Lagos state jẹ́ state kan bẹ̀ so ká sọ pé wọn ò tí ì produce ẹnìkan tó tún jáde dáadáa tó jẹ́ àfáà gidi ẹni rẹ̀ tó jáde Lagos state ká sọ pé gbogbo Nàìjíríà wọn tí produce ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní ma akhrajat Khurasani mithla Muhammadin bin Ismail wọ́n ní gbogbo Khurasan wọn ò tún tí produce ẹni tó dàbí Muhammad bin Ismail tó dàbí Imam Bukhari wọn ti produce títí dásìkò wọn ò tí produce kò tún sí àti ìrírú ẹ̀ so Ọlọ́run dáwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe bẹ́ẹ̀ sẹ́yìn òyìnbó Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni ó ní irú Ọlọ́run nìkan ni ò sí irú èèyàn pọ̀ irọ́ ló pa irọ́ pátápátá irú Ọlọ́run ò sí kò tí ẹ̀ sí ni kò lé sí má wulẹ̀ tí ẹ̀ sọ pé ẹ má ti ẹ̀ sọ pé irú Ọlọ́run ò sí iye ò tí ẹ̀ ń sọ̀rọ̀ iye ò ń sọ̀rọ̀ kò lé sí ni rí bọ́ lọ́wọ́ bá ò kì í ṣẹ̀dá nǹkan méjì náà ló ń bẹ ní tó ń bẹ adẹ́dà àtẹ̀dá so adẹ́dà ni Ọlọ́run so má fi nǹkan kó òde sọ fún má máa sọ pé kò sí irú Ọlọ́run ọ̀rọ̀ rádáradá ni tí ò lè sí tẹ́lẹ̀ tó tún tẹ́sí pé kò sí irú Ọlọ́run sí ìwọ ti rádẹ́dà tó pé méjì ni ẹnìkan náà ni so ṣùgbọ́n àwa ẹ̀dá la pọ̀ àwa ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá àwa la pọ̀ so ọwá ní irú ẹ̀dá pọ̀ jaburata bẹ́ẹ̀ ni irú ẹ̀dá pọ̀ Ọlọ́run wá dá àwọn kan tí ò sírú wọn ṣé wọ́n rí àwọn sàábé láyé mọ́ ni so ti rírù àwọn sàábé orílò Abubakar orílò Umar orílò Uthman orílò Ali so orílò wọn ni
oríru wọn káṣà tó ti rú wọn, so oríru wọn, oríru Abu Talha so ti rú wọn, oríru Hamza so ti rú wọn. Kò sírú àwọn sàábé Ànábì gan confirm ó láwọn sàábé mi Ọlọ́run nídìí dá wọn fún mi ni. So ti yé irú èèyàn, àwọn àìmọye irú èèyàn tó pọ̀ tí wọn kò tó sírú wọn mọ́ tí wọ́n ti lọ. Ọlọ́run bá dá wọn kan bẹ́ẹ̀ tó dá wọn tó jẹ́ pé bó ṣe dá wọn yẹ kò tún dárú wọn sórí ilẹ̀ mọ́. Ṣùgbọ́n wọ́n sọ pé kò sí irú èèyàn mọ́ èèyàn gbà tí ò sírú wọn, kò sírú àwọn sàábé. Ó ti rírú àwọn Imam Maliki, Ahmad ibn Hanbal, Imam Shafi'i, Abu Hanifa, so tó ti rírú wọn ni lọ́n dá àwọn èèyàn tí ó dárú wọn mọ́ ẹgbẹ́ kò sí irú èèyàn. Kí ló ń sọ yìí? Kátàkátà lọ́rọ̀ tó ń sọ yẹ. Ọlọ́n dá àwọn èèyàn kan tí ó dárú wọn mọ́. Bẹ́ẹ̀ làwọn Imam Bukhari sẹ́ńtírù kejì olójáde, sẹ́ńtírù kejì sí ti Ànábì sallallahu alaihi wasallam ó ní Imam Bukhari 194 years lẹ́yìn ìjírá ó ní Imam Bukhari jáde. Sẹ́ńtírù mẹ́ta l'Ànábì sọ pé sẹ́ńtírù tó lọ́lá jù lórí ilẹ̀, ó ní sẹ́ńtírù mi àti sẹ́ńtírù tó ń bọ̀ àti sẹ́ńtírù tó tún tẹ̀lé. Inú sẹ́ńtírù tó ń bọ̀ t'Ànábì sọ tó tẹ̀lé sẹ́ńtírù t'Ànábì, inú ẹ̀ ní Imam Bukhari ti jáde. Imam Bukhari kò tún sírú wọn, Ọlọ́run kò tún ti dárú wọn ni. Ọlọ́run ti dárú wọn. Wàá gbọ́ tí gbogbo àwọn àfáà yé ń sọ nípa wọn. Tí ìmọ̀ rẹ̀ ò bá débì kan ló lọ kẹ́kọ̀ọ́ mọ̀. Àfáà bí Al-Markaz lọ kẹ́kọ̀ọ́. Bójú rẹ̀ ò bá kátírà lọ lékè padà sí lékè lọ kéwú súnà. Lọ kéwú súnà, ó tí kéwú súnà. Lọ kéwú súnà kí súnà yí ẹ, kí àwọn àfáà ẹ̀sìn tó lè sàlẹ̀ kí wọ́n sàlàyé ẹ̀sìn fún ọ dáadáa kó yí ọ. So tálàyé ẹ̀sìn bá yí ọ dáadáa tó mọ̀ nípa ẹ̀sìn. So kátàkátà tó ń sọ yẹ ò ní sọ́mọ́, ó dákẹ́. Ta ni wọ́ nínú Ìsìlámù tá ń dẹ̀ mọ̀? Àbó mọ̀ tó jẹ́ Ìsìlámù ni. Àwọn àfáà tí wọ́n dámọ̀ láyé là ń sọ̀rọ̀ yìí, ta ló mọ̀ wọ́? Ìlú Èkó ìgan wọn ò mẹ́ẹ̀tán, àwọn gbẹ́ndì wọn ò dá ẹmọ̀. Kátó wá sọ pé mo wá dé ọ̀dọ̀ tèmi gan nílùú Ìbàdàn, wọn ò ti ẹ̀mẹ́ tó ń jẹ́ Àbíbù gbò, àbí wọn ta ló ń jẹ́ Àbíbù, ta ló ń jẹ́ bẹ́ẹ̀, wọn ò mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn àfáà tí wọ́n mọ̀ káàkiri gbogbo ayé là ń sọ yìí ní olórí ilé ayé lẹ́nu, kèfèrí mọ̀ wọn. Àìmọye ọ̀rọ̀ tí kèfèrí ti kọ nípa wọn mọ̀ wọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ta ni wọ́n wà ń dárúkọ Imam Bukhari ó sọ kẹtẹkẹtẹ ń pa wọn. Lọ túbá kó ṣe táúbà, ẹni àbùkù ni wọ́n gan. So lọ ṣe táúbà ni, kó ṣe táúbà kó má bàa kàbùkù yẹ délẹ̀, kó dẹ̀ lọ tún gbogbo àwọn nǹkan tó ti sọ, kó tún gbogbo ẹ̀sìn. Torí pé èèyàn bá túbá, ọ̀rọ̀ pé mo túbá ń kọ̀rọ̀ kọ́, èèyàn máa ń túbá tí ó túbá ń gbangba ní sọ pé gbogbo ń tá aṣọ àti kó jẹ àsọmọ́ ẹ foríjìn wá. So ò ní wá sọ àwọn èèyàn kó sọ pé o ti túbá, o tún àwọn nǹkan tó ṣe sí, o wá lọ túbá, irú túbá wo nìyẹn? Ọlọ́run kì í accept irú túbá bẹ́ẹ̀. Wàá ṣe túbá, wàá wá lọ ṣe tírà rẹpẹtẹ, wàá ṣe kíṣẹ́ẹ̀tì rẹpẹtẹ, wàá wá máa kọ àwọn nǹkan tó dáa, bọ́rọ̀ sí rí. Wàá máa apologize pé àwọn tó ti bàjẹ́ tẹ́lẹ̀ kí wọ́n lórí ìjáàbù ni, lórí ẹ̀há ni, lórí irùngbọ̀n ni, lórí kó lọ tún àṣàtúnṣe, kó lọ ṣàtúnṣe onírùngbọ̀n sínú ẹ̀sìn. Bàbá Adam wọ́n ní bàbá ìtàn, àbárọ̀ bàbá tàn, àrọ́bá ní bàbá àtàn. Irùngbọ̀n tó yọ lọ́dọ̀ bàbá wa Adam ìmọ̀ olóòrò àmọ̀tán wá sí à. Wọ́n ní bàbá Adam ní ó wu àwọn káwọn ní irùngbọ̀n púpọ̀, pé ṣùgbọ́n nígbà tí ò yọ ń kọ́, pé ìwọ̀nba tó yọ igan àwọn bẹ̀lọ́n lé lórí ni. Ìwọ́ wà ń fàdà nù sọmọ rẹ̀ ní ṣe bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ní Habibu, ọ̀tọ̀ ní bàbá Adam, ìyàtọ̀ rẹpẹtẹ ló wà láàrin wọn. Ẹ wá fẹ́ máa fi nǹkan fẹ́ máa da nǹkan rú, ẹ máa fi nǹkan wé nǹkan, bó lẹ́sẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin èèyàn ẹ̀ tí ò bá nílà ká ìní ó máa sọ nǹkan yẹ. Bàbá pèpè sórí súnà ni ẹ lọ ká àdínù nàṣíhà ti bàbá Adam, ẹ lọ ká al-Islamu wa taqalidul jahiliyya. Láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run máa wá kátírà náà fún yín. Tí bàbá sọ nípa ìkúnlẹ̀, nípa ká máa kúnlẹ̀, ká máa dọ̀bálẹ̀. Bàbá ní òdà kò sí nínú ẹ̀sìn rárá, ẹ má dánwò. Kí làbí kò sọ, ó ní kí wọ́n máa kúnlẹ̀, ẹni tí ó bá kúnlẹ̀ kéèsè èèyàn dáadáa, kí wọ́n máa kúnlẹ̀, kí wọ́n máa dọ̀bálẹ̀. Ṣé kò tako bàbá ẹ̀? Ó takẹ̀sìn, ó tako bàbá ẹ̀, kò sí lórí ìlànà bàbá ẹ̀.
laysa ala millati abihi wa kadhalika laysa ala millati rasuli sallallahu alaihi wasallam mimma yaqul. Agírímọ́kàyè àfá náà pọ̀, agírímọ́kàyè pọ̀, kí ló dé? Àwọn àfá náà wá dákẹ́ àyè ló ti ń sọ̀rọ̀ torí àyèwó àyè kan bẹ tó tó ìsìláàmù ni. Ẹnìkan mọ̀ bá ìsìláàmù jẹ́ lójú yẹn sọ pé torí àyè kan ẹ máa sá pé ẹ̀fẹ́ kú. Nígbà wo ló wà ní kú? Nígbà wo ló ní kú? Ikú tó ti ń lé ẹ káàkiri, ikú tó ti dẹ́yìn ẹ báyìí. Ẹ máa sáfò dodo ẹni torí ẹ̀fẹ́ kú, ẹ sá fi ilẹ̀ ìbọ́lọ̀ ló lẹ́sìn. Ṣètọ́lọ̀ ọ̀ràn yín nìyẹn. Èyí fẹ́ máa ṣàwọn èèyàn lọ́nà. Bí mọ̀nà ò bá dọ́dọ̀ tí yín ni, sẹ́yìn ẹ̀yin lè rí Islam tí ó bá jẹ́ pé àwọn tọ́lọ̀ ń gbé kalẹ̀ bí àwọn Imam Bukhari tọ́lọ̀ ní kí wọ́n ṣiṣẹ́. Táwa fi rí Islam ṣe lénìí, káwọn náà dákẹ́ bẹ̀. Wọ́n sì bí ọ léèrè tó bá dọjọ́ gbé ní alkiyama, ipò wo ló bá Islam, ipò wo ló fi sí, kí nípa tó kó mẹ́, tó bá dọjọ́ náà bóyá wà sọ pé Ọlọ́run jẹ́ ń padà lọ sáyé ni, a máa wò. Ẹnìkan sọ̀rọ̀, ta ló sọ̀rọ̀ táà ní dọ́rọ̀ padà sí lẹ́nu? Kullun yukhadu wa yutrok illa sahiba hadha al-qabr. Hadha qawlu Imam al-Bukhari bi talabatihi inda qabri Rasulillahi sallallahu alaihi wasallam. Mọ́ Màlíkì káwọn ọmọ kíwẹ̀ lẹ́yìn ni wọ́n débi sàárì Ànábì sallallahu alaihi wasallam. Ó ní kullun yukhadu wa yutrok. Gbogbo yẹn lágbà tó bá sọ, tó bá jẹ́ tó mú tó sọ, ó bá tọ́lọ́ mú bá tànàbí mọ́ àgbà tó sọ, wa yutrok, á sì dá ọ̀rọ̀ èèyàn nù. Ó ti pé tó sọ kò ní làákà, kò bá làákà ìmú, kò bá súnà Ànábì sallallahu alaihi wasallam, kò bá tọ́lọ́ mú, á dá ọ̀rọ̀ ẹ̀nù. Illa sahiba hadha al-qabr. Ẹ tó ń bẹnu sàárì yìí nìkan tí ṣe Ànábì sallallahu alaihi wasallam ní pé ọ̀rọ̀ ẹ̀ bó bá ti gbọ́ báyìí tí wọ́n sọ pé àdísì sọ híhùn ó gbọ́dọ̀ kò sí òní option mọ́. Òní option mọ́. Idha qada Allahu wa rasuluhu amran. Tọ́lọ́wọ́ bá aláà bá ti lè yanjú ọ̀rọ̀ tó jí sí Ọlọ́run náà ti pé bó ṣe rí nì. Ẹnìkan kò tó bẹ́ẹ̀. Ó tún wá sọ pé option gbé mi ṣe rí ni, option tèmi ni, nígbà ayé John ni, àdísì ń dá lóòótọ́ àmì mi ọgbà. Kalimatul kufr. Kalimatul kufr. Ìyẹra lásán tí tó yọ̀yàn kúrò ní ìsànpẹ̀ eléyìí ìsara wa. Ẹ wá dákẹ́ ẹni ọmọ àfáà yín. Wọ́n ń fọmọ tó ní. Ànábì Lútù Ànábì Núhù kò bímọ ni. Ọmọ ẹ̀yà yàkúyà fa. Ọmọ ẹ̀yà yàkúyà. Ànábì Lútù kò níyàwó, ìyàwó ẹ̀yà yàkúyà. Wọ́n wá sọ pé ìyàwó Ànábì Ọlọ́run ẹ̀já sẹ́jà fílẹ̀ tó ń ṣèbàjẹ́. Ọmọ Ànábì Ọlọ́run ẹ̀sájà fílẹ̀ àgbò bàbá ẹ̀ náà ló wà. Yorùbá lẹ́wù. Irú kátàkátà wo nìyẹn? Islam ti kọjá bẹ́ẹ̀ o. Àyẹ́pẹ́jì bẹ́ẹ̀ lẹ́yìn jókòó sí. Àwa ṣàbábù táwa wà àwọn òjókòó síbẹ̀. Bó bá sọ kátàkátà àkọ̀rọ̀ ẹ̀ padà sí ẹlẹ́ni bí tó ti sọ náà làwa náà ó ti sọ, kò yẹ sí àlè nígbàtí ni wá bá inú ọgbà rẹ̀. Ìborí afẹ́fẹ́ ló ti sọ, èmi náà sì borí afẹ́fẹ́ máa sọ tèmi. Kí ló wá fẹ́ sọ tó fẹ́ mú mi sí? Ó tó bẹ́ẹ̀. Wọ́n ní ilé dákọ̀, kí ló tí ilé dákọ̀ rẹ̀? Ìwọ́n fowó pẹ́ pa mọ́ngbà tó ń sọ̀rọ̀ sáwọn ẹni Ọlọ́run. Àwọn ókọ̀ táwọn tí wọ́n ń dá yẹ ókọ̀ rẹ̀ ni. Imam Bukhari tó ń dákọ̀ wọn ókọ̀ rẹ̀ ni. Abu Hurairah tó ń dákọ̀ wọn ó kọ rẹ̀. Àwọn àfáìní tó ń dákọ̀ wọn ó kọ rẹ̀. Ó sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, ó wá ní wọn ò lè dákọ̀, níbo ni òfin wà? Mọ́fin wá, ó máa ra ìtìlà wa náà. So kò sí nǹkan kan, àwa náà apalẹ̀mọ́ fún ètò tá à ń ṣe ni. Bayanu lil haqi apalẹ̀mọ́ fún ni. Kò sí tún kókò. So ó bá sì jẹ́ kókò náà lẹ́fẹ́ sà ní ẹlọ́ máa sà. Ọlọ́run ni wallahu ya'simuka minan nas, ya'simuka. Sọ́lọ́run wà dúró tánàbí dé òpin. Àníyàn ti wá ní bátà aláníyàn bá fẹ́ ní nǹkankan, àṣìláníyàn bá ń bẹ́ nìkan jà, àṣìláníyàn bá fẹ́ bá fẹ́ nìkan jẹ́. Kódà ìta à ń sọ igan, a ti pè yín ní kọ̀kọ̀, a ti pè yín ní gbangba, wọ́n ti pa ń sọ pé ẹlẹ́ẹ̀ni gbọ́ náà. So bẹ́ẹ̀ bá tẹ́ ti gbọ́. So ká máa ẹ máa sọ̀rọ̀ fáyé, káwọn náà máa sọ̀rọ̀ fáyé. Ká máa sọ. Ọwọ́ àmbá súnà Ànábì sallallahu alaihi wasallam jẹ́. Kò sí tó ń jẹ́ súnà, kò sí ní tí bàbá tó bí gan ò sọrú ẹ̀. Wọ́n fi súnà rin ilẹ̀ ní ẹ̀yin wá dé
ẹ̀yin wá ẹ̀dẹ́ fakhalafa min ba'dihim khalifun ada'u s-salata wattaba'u shahawat fasawfa yalqawna ghayya. Fáwọn àròlé bú wá dé lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní fi òun ráre. Ṣé tí wọ́n ti ẹ̀ sí gan ti kọjá kí wọ́n fi òun ráre gan, wọ́n fi Islam ráre. Wattaba'u shahawat torí ojú kòkòrò ilé ayé tán fẹ́ ní ipò tán ní. Ipò tán wá káàkiri, wọ́n fi ń joyè, wọ́n fi ń jẹ owó ẹ̀, wọ́n fi ń jẹ kìíní kan. Kí ni ìyẹn fẹ́ ṣe? Àwọn tí ó wúlò gan rárá tí ò tiẹ̀ sí wọ́n fi wọ́n jẹ. Olórin lásán wọ́n fi ń jẹ, eléré wọ́n fi ń jẹ, tí ò ní nǹkan kan ṣe. Yóò wá ní oyè ìranù o. Sọ́lọ̀ ló fi ẹ jẹ ni. So, àwọn ẹni Ọlọ́run ni, àwọn àfáà ayé ni tí wọ́n mọ̀. Wọn ò dẹ́yìn mọ̀, wọn ò mọ̀ yín. Ẹ ní nǹkan kan, ẹ jẹ́ nǹkan kan. Mani anta, ta ni wọ́n? Mani anta fil Islam. Ta ni wọ́n nínú Islam? Mada fa'alta fil Islam. Kí ló ṣe gan nínú Islam? Mani arafaka fil Islam. Ta ló mẹ́ nínú ẹ̀sìn? Ma atharuka fil Islam. Kí ló rí pa rẹ̀ gan tó là nínú ẹ̀sìn? La laisa indaka jawabu li kalami. O lè ní dáhùn fọ́rọ̀ mi, kò sí dáhùn kankan tó lè rí, tó pé kò sí ni. Àwọn àfáàní ni wọ́n sọ̀rọ̀ nípa Imam Bukhari, ẹni tí wọ́n ń bàjẹ́ tó ń sọ kọ́ntàkọ́ntàn tí nǹkan kan ò yí ọ nídìí ẹ̀sìn tó wá ń bàjẹ́ lọ ṣe táúbà ní o. Wàkọ́lá Ali ibn al-Madini, àfáwà Ali ibn al-Madini ògbókọ wọn rí àbómọ̀ wọn. Ó ní máa rọ al-Bukhari misla nafsihi. Ó ní Imam Bukhari ògan nígbàtí Imam Bukhari gan bẹ láyé, òun fún rẹ̀ òrẹ́ tó dàbí rẹ̀. Àbó tí bí ti Baghdad lásọ yẹ gbogbo àfáà yẹ ni wọ́n kójọ sí Baghdad ìjọta ń sọ yìí tí wọ́n ṣe ìdánwò fún Imam Bukhari torí bí àwọn náà ń wò pé bó ló sì fẹ́ rí rẹ̀ tí Imam Bukhari sì tó rọ́dù wọn tó kó gbogbo ẹ̀ tó pín yẹ́lẹ̀yẹ̀lẹ́ wọn lọ́wọ́. Tàtí wá sọ pé níjọ́ yẹ ní tí wọ́n tún wá ṣe tí wọ́n ṣe dá gbogbo ẹ̀rù, ó tún wá ń kà fún ọba wọn ṣe dàrú, ó wá tó ṣẹ̀ṣẹ̀ ń kà pé bó ṣe wà rí. Subhanallah, rahimahullah rahmatan wasi'a. Imam Bukhari ìwọ wá bẹ̀rẹ̀ sí ní tá níwọ̀, yá lọ túbá o, tó bá fẹ́ bínú Ọlọ́run lọ túbá. Wa qala Mahmudu bonu Nadri Abu Sahali ash-Shafi'i, ó ní daqaltu al-Basra wa Sham wal Hijaz wal Kufa ورأيت علماءها فكلما جرى ذكر محمد بن إسماعيل فضلوه على أنفسهم. àfáwà Mahmud ibn Nadri Abu Sali Shafi'i ni wọ́n ní daqaltu al-Basrata, mo wọ̀lú Basra wa Shama, mo wọ Sham wal Hijaz, mo wọ Hijaz wal Kufa, mo wọ Kufa. wa ra'aytu ulama'aha, mo rí gbogbo àwọn àfáà bẹ̀ ní mo fojú rí. fakullama jara dhikru Muhammad ibn Ismail, gbogbo ìgbà tí wọ́n bá ti rántí àfáàwà Muhammad ibn Ismail al-Imam al-Bukhari, gbogbo ìgbà tí wọ́n bá ti rántí wọn báyìí wọ́n ní faddalu ala anfusihim, wọ́n gbọ́lá fún lórí ara wọn ni. Wọ́n gbọ́lá fún lórí ara wọn. Imam Bukhari Imam Bukhari rahimahullah rahmatan wasi'a, iṣẹ́ tí wọ́n ṣe tẹ́nìkan tún lè ṣe irú ẹ̀ mọ́ nínú ẹ̀sìn. A máa ṣàdúrà fún wọn ní káwa náà lè bá àdúrà tá à ń ṣe fún wọn, kìí ṣe pé àdúrà tiwa ní ó jẹ́ kí orí bá wọn. Ọlọ́run ti ṣe dáadáa fún wọn, ó ti san wọ́n lẹ́san rẹ̀. Àwa náà tún ṣàdúrà fún káwa náà lè bá sórí ilé bí tiwọn. Àbí ṣe àsàlátù tó ń ṣe bá nàbí, àdúrà tó ń ṣe bá nàbí ṣe ni yóò jẹ́ kí ànábì jẹ́ ni rere. Àbí yẹn ni ìwọ náà bí ń ṣe kọ́lọ́ ọba lé kọ́lé bá ṣìkẹ́ tiẹ̀ náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹni rí tí wọ́n bá ti jẹ́ ni rere nìkan gbọ́dọ̀ fẹ́nu àbùkù kan wọn. Yóò mọ̀ ṣàdúrà fún wọn ni kó orí lè máa bá wọn náà. Ìwọ wá dé ojókòó tó ní o mọ̀ nǹkan kan tó jẹ́ nǹkan kan, ó bẹ̀rẹ̀ sí ní sọ kàntàkàntà nípa ẹ̀sìn Islam. Àwọn juhalu warahak, àwọn juhalu táwọn bẹ lẹ́yìn ẹ̀, àwọn tí wọ́n mọ̀ nǹkan kan pa ẹ̀sìn tí nǹkan kan ò yé wọn, àwọn kan máa owó tí wọ́n ní. Al-juhal nǹkan burúkú ni o. Nínú ọ̀nà àkọ́kọ́ lọ ka tírà kan wọ́n pè ní Wiqayatul Insan. Wiqayatul Insan
lọ́ka ọ̀nà àkọ́kọ́ tí ṣàìtọ́ ní gbà múyàn láyé ó ní àlìjáàlì kéèyàn já láì mọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ẹjọ́ mọ̀ kí wẹ́ tètè múra sí mímọ̀, ẹ múra sí mímọ̀ o. Ọ̀nà tí ṣàìtọ́ ní sí tó ń sáré múyàn ó ní kéèyàn já láì mọ̀kan o. Ìwà tẹ̀ tó wá já láì mọ̀kan ikú tó wá lọ rí sí ẹ débi tó mọ̀. Ẹni tó bá gbọ́n tí ẹ yóò sì kíni yóò sáré máa pé báwo lòun ó ṣe mọ̀ tí ìmọ̀ wọn ó ṣe bá ibi tí wọ́n gbé òun sí ìmú báwo lòun ó ṣe mọ̀. So kò ní sọ̀rọ̀ kọjá tó mọ̀ láti rí òfin létú títí tí ó fi máa kẹ́kọ̀ọ́ sí ẹni tó gbọ́n nìyẹn. Ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́n àbí tí ṣàìtọ́ni ti lò ìparun ni wọ́n gbé sí yẹ o. Torí yọ́ ọmọ dọ́là ni yọ́ ọmọ ṣe fẹ̀fẹ̀ ni pé àbí ẹni kún ti jù bẹ́ẹ̀ lọ tí ó sì mọ̀ nǹkan kan. Ìwé ẹ̀dùn ṣẹlẹ̀ sí àfáà bíi Bùmọ́ríkà kọ́lọ̀ bá wà láà. Ìmáàmù Al-Bukhari lọ́dọ̀ ẹnu àwọn tí wọ́n ti gbọ́rọ̀ tí wọ́n jẹ́ àwọn àfáà sẹ́mi al-Imamu Al-Bukhari min shuyukhi la yuhsa adaduhum àwọn àfáà tó ṣe pé a lè sọ nǹkan wọn ni. Ash'aruhum al-Imam Ahmad bin Hanbal nínú àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà fún Imam Bukhari ẹni tó gbajúmọ̀ jù nínú wọn ó ní Imam Ahmad bin Hanbal, àfáà wa Ahmad bin Hanbal. Fẹ́yìn náà rí àfáà wa Ahmad bin Hanbal nílòdè àwọn ni wọ́n tún sọ pé gbogbo Khorasan wọn àti ìpèsè ẹni tó tún dàbí Imam Bukhari. Àfáà ni wọ́n jẹ́ fún wọn àpẹ̀gán Imam Bukhari. Àbẹ́yìn sáà yóò rí pé ìmọ̀ Imam Bukhari ó ti kọjá àtàfáà rẹ̀ ni, ó ti kọjá àti àfáà Ahmad bin Hanbal. Gẹ́gẹ́ bàbá Ahmad bin Hanbal gan ṣe ń rò máa ṣe ń sọ fún wa yìí. So ṣùgbọ́n wọn pẹ̀ gan wọn. So nínú àwọn àfáà wọn ni wa Ishaq bin Rahawayh wa Yahya bin Ma'in wa Abu Na'im al-Fadl bin Dakin wa Makiyyu bin Ibrahim al-Balaqi wa Muhammad bin Abdullah al-Ansari wa Abu Asim al-Shaybani wa Muhammad bin Yusuf al-Firyabi. Àwọn àfáà wọn nù. Bákan náà àwọn ọmọ kéwú nínú àwọn ọmọ tí wọ́n jọ ọmọ kéwú fún Imam Bukhari qala Imam Nawawi rahimahullah. Àfáà Imam Nawawi kọ́lọ̀ wọn bá aláàkóbá akẹ́ wọ́n ní wa ammal akiduna anil Bukhari fa aktharu min an yuhsaru wa ash'aru min an yudhkaru. Wọ́n ní ẹ̀rí àwọn tí wọ́n jọ ọmọ kéwú fún wọn fún Imam Bukhari wọ́n pọ̀ kọjá ń tàà lè kà, wọ́n sì gbajúmọ̀ ju ń tàà lè máa sọ lọ. Waqadiro wáyína anìlìfìrbírí. Bákan náà wọ́n gbà wá láti ọ̀dọ̀ àfáàwà alìfìrbírí, wọ́n sọ wípé sami'a Sahih al-Bukhari sab'una alfi rajulin fàmà bákíyà àádùn yẹ̀rìwé ìgọ́ìlì. Wọ́n ní àwọn tí wọ́n máa ń gbọ́ àwọn èèyàn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Bukhari 70,000 èèyàn ni tó ṣe pé wọn ò tí ẹ̀ lè pín ìkẹ́kọ̀ọ́ ń bò mí yàtọ̀ sí ọ̀dọ̀ Imam Bukhari. Kódà wà kọ̀dìrú ya ní wo kọlá kí gbọ́ìrọ̀ dáàlìkì. Bákan náà gan àwọn tí wọ́n tún gbà wá lọ tí wọ́n tún gbà mọ̀ lọ́dọ̀ wọn gan wọ́n ní àwọn ẹ̀dá tí wọ́n ti kọjá abẹ́yẹ ni wọn ló ń kà wọ́n sì sọ síwájú. Wọ́n ní káàna yahduru majlisahu aktharu min 20 alifan ya'khuduna anhu. Wọ́n ní tí wọ́n bá ń ṣe alkọ̀ tí wọ́n jókòó alkọ̀, àwọn èèyàn tí wọ́n máa ń wà ní alkọ̀ wọn wọ́n lé ní 20,000 wọ́n wà ní alkọ̀ lẹ́ẹ̀kan náà. Àwọn tí wọ́n wà ní alkọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n lé ní 20,000 èèyàn. Afá bí Bùmọ́ríkàs ó mọ̀ kankan nípa ẹ̀sìn yìí o wallahi. Wọ́n pípẹ́ tó sì sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sáwọn Ibn Baz, àwọn bàbá Albani, gbogbo àwọn àfáìsìn, àwọn Ibn Uthaymin lónìí ẹ̀jẹ̀ kí náà ṣe inú ẹ̀sìn tí a pẹ̀lẹ̀pẹ̀lẹ̀pẹ̀ ṣe pé ádà qawluhu ọ̀rọ̀ tó ń sọ
ọ̀rọ̀ tó ń sọ ó ń fi àìmọ̀kan rẹ̀ hàn, ó ń fi àìmọ̀kan rẹ̀ hàn pé kò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn. So instead kó bọ́ sílé kí ó kó lọ kẹ́kọ̀ọ́, ìgbéraga ló ń ṣe. Yá lọ túbá, má jẹ́ kó pẹ́ mọ́ ẹ lọ́wọ́ o. Bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi, torí pé mi bá ti ń sọ náà ló mọ̀ gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo fọwọ́dù ẹ̀ sí ọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní mo fọwọ́dù ẹ̀ sí ọ. Kó tètè mọ́ nítanú, mi ò bínú rẹ̀ wàláhì. Bó bá padà sórí súnà lẹ́ni súnà tànábì lẹ́ni, èmi lẹ́ni àwọn tí kọ̀kọ́ sọ pé àfáà wa ẹni Ọlọ́run, torí ẹni Ọlọ́run ló lè ṣe bẹ́ẹ̀. Ẹ tí ó ṣe mistake, táwọn èèyàn wà tako mistake ẹ̀ tí ó wà padà tó náà lọ kẹ́kọ̀ọ́ tí ó di pé mistake ni lóòótọ́, tí ó wà sọ pé mistake ni o, ẹni Ọlọ́run ló lè ṣe bẹ́ẹ̀. Ìmọ̀ tó bá fi mú ẹ tó ṣe bẹ́ẹ̀ ó tán. So àkọ́lọ́run jẹ́ olè ṣe bẹ́ẹ̀, Ọlọ́run jẹ́ olè túbá. So àwọn eléyìí ni àfáà Imam Bukhari, kí n gé kúrú ń bẹ̀yẹ tó kése pé mo fẹ́ sọ̀tàn wọn, mo kàn fẹ́ ṣe kí nǹkan jáyín sí pé pé kí n fi yí ẹ tó ń sọ kátàkátà náà pé nǹkan kan òye kó lọ àpòmọ́ tó ń jẹ́ Imam Bukhari ni. Imam Bukhari wọ́n ṣe àwọn tírà tó pọ̀ tí olórí yẹn jẹ́ Al-Jami'u As-Sahih, Al-Jami'u Sahihu, olórúkọ Sahihu Bukhari. So torí pé gbogbo tí wọ́n kó jọ sínú ẹ̀ Sahihu ni. Sahihu àwọn àhàdíìsù tó lálàáfíà ní gbogbo àhàdíìsù nù rẹ̀ pátápátá. So àwọn àhàdíìsù tó lálàáfíà ní tí ó ṣe tánfà rárá. So ṣùgbọ́n Imam Bukhari wọ́n ṣe àwọn tírà tó pọ̀, nínú àwọn tó hàn jù ń bẹ̀ ní Al-Jami'u As-Sahihu yìí. So bákan náà Al-Jami'u As-Sahihu tí ṣe Sahih Bukhari yìí, wa qad addahu ufadul umma asah kitabi min kitabi sunnah. So àwọn àfáà súnnà, àwọn àfáà wa àgbà, àwọn olùhànkan tí wọ́n jẹ́ àfáà ẹ̀sìn yìí, wọ́n sọ yí pé òun ni tírà tó dáa jù, òun ni asah kitabi min kutubi sunnah, òun ni tírà tó dáa jù nínú tírà súnnà o. Wọ́n pẹ́ tírà súnnà Ànábì sallallahu alaihi wasallam o, tírà alákọ̀ọ́kọ́ number 1 òun ni As-Sahih Bukhari, eléyìí tí àfáà Bíbù Markasi Agége tó ń sọ yí pé tírà tí ò dáa ni fáwọn èèyàn. Wa kana tasnifu kitabi As-Sahih iktira'an min shaykhihi Ishaq bin Rahawayh, wa qila innahu jama'ahu min nawi 600,000 hadith. Wa qala ma wada'tu fi kitabi As-Sahih al-Jami' hadithan illa iktasaltu qabla dhalika wa sallaytu rak'atayn. Wọ́n ní Imam Bukhari fúnra wọn wá sọ pé mi ò tíra gbogbo àdísì tẹ́rí inú Sahih Bukhari ẹ̀, ó ní mi kọ àdísì kan lẹ̀ báyìí àyàfi kí n kọ́kọ́ sàlùwàlá kí n sì kírun rákà méjì kí n tó kọ gbogbo àdísì tẹ́rí ẹ̀. So tó bá rí bẹ́ẹ̀, ó sì lò wọ́n kí wọ́n tó kọ tíra yẹ tẹ́ ń wò yẹ. وقد استغرق تصنيفه للجامع الصحيح 16 سنة حتى اعتبر الصح كتاب بعد كتاب الله تعالى. wọ́n ní ó sì gbà wọ́n tó lò wọ́n ní 16 years 16 years ló gbà wọ́n láti kọ tírà tẹ́ ń wò yẹn, kó tó di pé òun wà ní tírà tó dáa jù nínú gbogbo tírà súnà. Lẹ́yìn tá bá ti mú Al-Qur'ani tán o, Al-Qur'ani lákọ̀ọ́kọ́, so lẹ́yìn ìgbà tá bá ti mú tán, so pé àwa tún fẹ́ máa wọn tírà tá fi ń ṣẹ̀sìn lẹ́ o, Sahih Bukhari ni. Qala al-Imam An-Nawawi, àfáwà Imam An-Nawawi, wọ́n ní ittafaqa al-ulama'u rahimahumullahu ala anna asahhal kutubi ba'da al-Qur'ani al-azizi as-sahihan. Tírà pé gbogbo àwọn àfáà ẹ̀sìn yìí ló panu pọ̀, kọ́lọ̀bá kó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀, wípé dájúdájú o tírà tó dáa jù lẹ́yìn al-Qur'ani al-Karim, òun ni lẹ́yìn al-Qur'ani al-aziz, òun ni as-sahihan, tí ṣe Sahihul Bukhari àti Sahihul Muslim. So àwọn umma náà sì tẹ̀wọ́ gbà, wọ́n wò lọ́tún lósì, wọ́n náà rí pé bẹ́ẹ̀ ni bí wọ́n sì sọ yẹn náà ni.
bákan náà wàkọ̀dé sọ́hà anna musliman ó sì tún lálàáfíà nínú ọ̀rọ̀ tí a tún gbọ́ pé àfáà muslim sọ imam muslim táwọn ti sọ yìí muslim wọ́n ní káàna mimman yastafid imam muslim nínú ẹ tó ṣàǹfààní wọ́n ṣàǹfààní ní lọ́dọ̀ àfáwà imam bukhari sẹ́mọ̀ bá sọ pé ọmọ kíwú imam bukhari ni wọ́n jẹ́ wọ́n ní wàyà àtàrífù àwọn náà wá ń jẹ́wọ́ pé annahu laysa lahu nadhirun fi ilmi al-hadith laysa lahu nadhirun fi ilmi al-hadith kò sí wẹ̀ nínú mahadithi o tá bá fẹ́ sọ pé mahadithi o lè rí tí a tó fẹ́ fi jọ tó fẹ́ fi jọ Sahihul Bukhari kò sí fi ilmi al-hadith tí a tó fẹ́ fi jọ Sahihul Bukhari kò sí wẹ̀ Imam Muslim ló sọ ìnà òní tí a kejì táwọn àfáà náà panu pọ̀ pé tàbá tó mú Sahih Bukhari tán tí a tó tún jáàjù lẹ́yìn ẹ̀ òní Sahihul Muslim Sahih Muslim Imam Muslim tí wọ́n sí Sahih Muslim àwọn dẹ̀ ní ọmọ kí wọ́n jẹ́ sí Imam Bukhari àwọn fúnra wọn wá ń jẹ́wọ́ ara wọn pé sẹ́ẹ̀rí Sahih Bukhari yẹ kò sí irú ẹ̀ kò sí irú rẹ̀ nínú ìmọ̀ àdíthì mi ìsọmọ mí o ìmọ̀ falsafa ìṣò ẹ̀yìn ilẹ̀ ó ṣe é ṣe o èmi ìbá ń jiyàn yẹ o àwọn ọmọ mi tẹ́ mọ̀ so mi ìbá ń jiyàn yẹ o ṣùgbọ́n ìmọ̀ hadith kò sírú ẹ̀ o tó o mọ̀ ń pa ẹ̀ àbí dákẹ́ ẹnu ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa hadith so bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mọ̀ ń pa hadith ni àbí kí ló fẹ́ fi ṣẹ̀sìn gbogbo àwọn nǹkan yòókù tá à ń kọ́ lóga à ń kọ́ gbogbo ẹ̀ à ń kọ́ gbogbo kínní wàsílà ni wọ́n láyé sátìlì gọ́ọ̀yà láyé sátìlì gọ́ọ̀yà kìí ṣe bí tá à ń lọ gangan wàsílà ni wàsílà tó ìlàlì gọ́ọ̀yà ni wọ́n a fẹ́ mọ̀ wọ́n láti lọ débi tá à ń lọ ni kìí ṣe pé orí rẹ̀ la fẹ́ takú sí ó mọ̀ náhù ó mọ̀ sọ́rífù ó mọ̀ bàlágà ó mọ̀ gbogbo àwọn ìmọ̀ yẹ lóríṣiríṣi ó mọ̀ lúgọ̀ dáadáa al-arabiyya àtàkọ́ túbù ní gbogbo everything ó gbọ́dọ̀ mọ̀ gbogbo ẹ̀ dáadáa nítorí kíni torí pé ibi tá a fẹ́ lò fún nítorí pé yìí láfi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yé láfi gbọ́ àdìsí ànábì yé but láyé sátìlì gọ́ọ̀yà àwọn ìyẹ́kọ́ ni gọ́ọ̀yà wa gangan ni kitabullahi wa hadithu nabiyyi sallallahu alaihi wasallam gọ́ọ̀yà wa nìyẹn àti gbogbo mọ̀tá ń kọ́ yẹ kí la fẹ́ fi sí a fẹ́ fi gbọ́ Al-Qur'ani yé a sì fẹ́ fi gbọ́ hadithu ànábì sallallahu alaihi wasallam yé òun ni tó bá jẹ́ àfà tó wà máa hadith tó wà máa Al-Qur'ani gbọ́ àfà jàkùjàkù wá nìyẹn so lọ padà sílé kí ó kó lọ kẹ́kọ̀ọ́ dáadáa lọ́dọ̀ àwọn àfà súnnà tẹ́sìn yé tí wọ́n kọ ẹlẹ́sìn kọ́lọ̀wọ̀n bá aláàkọ́ àsàlékún ìdáyà fún kọ́lọ̀wọ̀n bá kó sí àlékún ìdáyà fáwà náà kọ́lọ̀wọ̀n bá kó tó wà sọ́nà kó mọ́jẹ̀ ká sínà lẹ́yìn ìgbà tí ó ti fi wá mọ́ náà àfáwà alimamu ad-Dahlawi àwọn sọ wípé amma sahihan faqad ittafaqa al-muhaddithuna على أن جميع ما فيهما من المتصل المرفوع الصحيح بالقطع صحيح بالقطع wọ́n ní gbogbo àfá ẹ̀sìn yìí ló panu pọ̀ gbogbo àwọn àfá aládìítì pátápátá ni wọ́n panu pọ̀ wípé gbogbo ohun tó ń bẹ nínú Sahihul Bukhari àti Sahihul Muslim gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ èyí tó dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni so in tó lálàáfíà ní pátápátá wa annahuma mutawatirun so mutawatiru ni wọ́n wa annahu kullu man yahunu amrahuma fahuwa mubtadi' wọ́n gbogbo ẹni tó bá kágara àbí tó yapa sí àwọn méjèèjì yìí àbẹ́ tó ń gbógun tì í bí irú ìtàfà bí mọ́ríkàsì ń ṣe yìí wọ́n ní oníbídíà ni bá ti rẹ̀ tó ń gbógun tí Sahih Bukhari Sahih Muslim tí rẹ̀ tó ń sọ pé wọ́n bídíà ni wọ́n torí pé wọ́n ti mọ̀ fáwọn ẹyẹ òní jẹ́ káwọn lè ráyè ṣe bídíà ẹ̀wọ̀n pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ti gbé wọn dè
so nígbà tó bá ti sọ pé àdìsí yẹ òun tó ṣe àdìsí yẹ irọ́ ni wọ́n parọ́ mọ́ ni kò sí nǹkan tán sọ kàtàkàtà bá ṣe ń sọ yẹ so wọ́n á lè ráyè lọ́ǹchì àwọn aburú táwọn fẹ́ máa ṣe lọ ìdí nìyẹn so àwọn àfáà ilé ìdẹ ti sọ̀rọ̀ kalẹ̀ láì mọ iye ọdún so wọ́n ni mubtadi'un ni muttabi'un ghayra sabilil mu'minin so ẹni tó ń tẹ̀lé ó ń tẹ̀lé ọ̀nà míì tó yàtọ̀ sí ọ̀nà àwọn mùsùlùmí ọ̀nà àwọn mùmìnì kò ṣe ìsìláàmù ẹni tó bá ń sọ ọ̀rọ̀ tó ń sọ yẹ àwọn àfáà ní kìí ṣe mùsùlùmí àfáà bíbù lọ túbá kọjọ́ tó lọ lọ túbá o kọ́lọ̀wọ̀n bá àlá kí ó ṣàánú wa eléyìí ni díẹ̀ tá a sọ nípa ọ̀rọ̀ ìmáàmù al-Bukhari ìmáàmù Bukhari wọ́n sàwọn tíra tó pọ̀ nínú tíra wọn kí n sọ díẹ̀ at-Tarikhul Kabir àwọn ni wọ́n sí at-Tarikhul Awsat àwọn ni wọ́n sí at-Tarikhus Saghir àwọn ni wọ́n sí wa Du'afa'us Saghir àwọn ni wọ́n sí wa Kitabul Kinna àwọn ni wọ́n sí wa Adabul Mufrad àwọn ni wọ́n sí wa Kitabut Tafsiril Kabir àwọn ni wọ́n sí wa Qadaya Sahabati wa Tabi'in wa Aqwaluhum àwọn ni wọ́n sí wa Raf'ul Yadayn fi Salat àwọn ni wọ́n sí wal Qira'atu Khalfil Imam àwọn ni wọ́n sí والقراءة خلف الإمام أو نواسي وبر الوالدين أو نواسي وخلق أفعال العباد أو نواسي والجامع الكبير ترى واني وكتاب الهبة ترى واني وأسامي الصحابة ترى واني وكتاب المبسوط ترى واني وكتاب الحلال ترى واني وكتاب الفوائد ترى واني وكتاب السنن في الفقه ترى واني ومشايخة البخاري ترى واني وكتاب الوحدان tíra wọn ni wà gbé irú ha àtàwọn tí àtúntún pọ̀ táàtún lè kà tán mélòó ló fẹ́ ká nígbà tó bá wá pẹ̀lú àfáà yìí àfáà tó ṣe pé àwọn ni wọ́n gbé súnà dúró àwọn ọlọ́wọ́n bá lò láti fi gbé súnà dúró ọlọ́wọ́n bá lò wọ́n sójú ọ̀nà ẹ̀sìn Islam yìí ni ọlọ́wọ́n bá dárú wọn lẹ́ẹ̀sìn tó rí irú wọn so nígbà tí wọ́n bá wá ń gbógun ti wọn so mọ̀ pé òun gbógun ti ẹ̀sìn ọlọ́wọ́n ọba nìyẹn wọ́n sì bẹ́ẹ̀ mọ́ kó dáa lọ́rọ̀ onú pìwàdà àmàpá sì ṣe lè ń tó ṣe ọlọ́wọ́n bá ó forí jìn ọ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá tí kú illa man taba wa amana wa amila amalan salihan gbogbo ẹni tó bá ti túbá tó sì padà gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ tó sì nígbàgbọ́ dáadáa tó wá ń ṣiṣẹ́ rẹ̀ ìyẹn pé gbogbo àwọn ètò ti ṣe tí ò dáa yẹ ó wà lọ́ máa ṣe dáadáa ó mọ tó ṣe ìtasọ́ ń pè àwọn ìtasọ́ báyìí àkòrí bẹ́ẹ̀ mọ́ o báyìí ni o mistake ló ṣe wá ń gbà yẹ ó wà máa ṣe àwọn kíṣẹ́ẹ̀tì tó pọ̀ ó ṣàwọn síra tó pọ̀ ó ṣàwọn ọ̀rọ̀ tó dáa tó pọ̀ so ọlọ́run ọba yóò wà tún iṣẹ́ rẹ̀ ṣe tó bá ti ṣe yẹ ó ti parí ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ lè ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ lè túbá o ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ lè túbá o tọrọ ọ̀tẹ́ ẹ sọ ọ̀rọ̀ tó kà mọ̀mọ́ ni o ọ̀rọ̀ tó mọ̀ lágbára ni tó ka gbogbo èèyàn láyà bí èèyàn bá ń gbọ́ èèyàn ó sì mọ bá yín sunkún pé kí ló dé kí ló sún àfáà yìí débẹ̀ kí ló dé kí ló sí àfáà yìí ṣé àfáà yìí fi rẹ̀ lẹ̀ fún ṣàìtọ́ọ̀nì ní ọlọ́run bá dákun bá wa là yín o ọlọ́run bá wa là yín o ọlọ́run bá wa là yín o ọmọ ìyá wa níyìn kò ní dùn mọ́ wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sọnù nífẹ̀ẹ́ kẹ́ ẹ ṣòfò kí ló dé kí la fẹ́ gbà ń bẹ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ káwọn èèyàn kan wọná káwá wà lìjánà kí la fẹ́ gbà ń bẹ̀ àlìjánà tọ́lọ́wọ́n bá dá tọ́lọ́wọ́n bá kó gbogbo wa síbẹ̀ gbogbo gbogbo wa gbogbo ọjọ́ wà àlìjánà yìí ló dá ọlọ́run jẹ́ lè túbá ọlọ́run jẹ́ lè túbá ọlọ́run jẹ́ lè túbá ọlọ́run bá wa ṣàánú yín ọlọ́run bá wa ṣàánú yín ọlọ́run bá wa ṣàánú yín àwa náà tọ́lọ́wọ́n bá ti fi wá sójú ọ̀nà súnà ọlọ́run má jẹ́ àsìnà mọ́ láíláí o ọlọ́run má jẹ́ àsọsọkúsọ ọlọ́run má jẹ́ àsọsọkúsọ má jẹ́ àhùwàkúwà má jẹ́ àìsẹ́kísẹ́ o ọlọ́run gbàbọ̀ wa ṣàánú wa o gbogbo eléyìí tá à ń sọ yìí ṣebí káàjọ kan là wá ń sọ o káàjọ kan là wá ń sọ ẹ má jẹ́ kan yà wá sọ̀tọ̀ọ̀tọ̀ káàjọ kan là wá ń sọ àlà káàjọ kan là wá ń sọ o kálẹ̀jọ kan là wá ń sọ ẹ má jẹ́ kan yà wá sọ̀tọ̀ọ̀tọ̀ káàjọ kan là wá ń sọ torí kọ́lọ́hún kó lè gbà àrùn wa kọ́lọ́hún kó lè gbà àwẹ̀ wa kọ́lọ́hún kó lè gbà sàká wa àti ájì tá ń lọ ìwà rere pẹ̀lú ẹ̀sìn ká lè wá lè jànnà Allah ẹ̀dàkùn ká lè jọ́kan ni o kí la fẹ́ máa jà sí tí bá níjà tẹ́lẹ̀ rí o ká lè wá lè jànnà là ń jà sí ká lè wá lè jànnà là ń jà sí o ká lè wá lè jànnà là ń jà sí àwọn níjà tẹ́lẹ̀ rí o ká lè wá lè jànnà là bàbá jà nítorí ká lè wá lè jànnà dáadáa ni àfáà Habibulahi Adam Abdullahi Ali Alori àní bá bá jà nítorí kálíbà wà ní Jánnà dáadáa ni
tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà àwọn tó súnmọ́ra wọn mọ bára wọn jà kí ló dé tó bá mi jà nígbà tí mo wà láyé pé àyè tí mò ń ṣe yóò dáa kí n fi ilẹ̀ kí n wá sí tó dáa kí ló tó bá mi jà kí ló tó pè mí so ó ní láti ń bára wa jà yìí o à ń bára wa jà nítorí pé ká lè bá àjọ wà lìjánà ni o àní ká lè rà lìjánà là ń jà sí o ká lè rà lìjánà là ń jà sí àwọn oníjà tẹ́lẹ̀ rí o ká lè wà lìjánà.